Welcome to my channel at Yoruba Evergreen Films. tó ń sọ yìí o kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá ẹni bá máa gba kọ́bọ̀ àgbà kóńdó ni bẹ̀tà tí wọ́n ń béèrè mo lágùn kí n tó rí ni tí wọ́n náà bá dẹ̀ máa gbarú owó ẹ̀ padà lọ́ mi wàá ṣe gan ni o àwọn èèyàn abẹ kẹ́dùn o wọ́n máa gbọ́rọ̀ gbé ẹnu lé. tó bá òun ni. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ṣé torí mo wá fẹ́ tọrọ bẹ̀tà lọ́wọ́ yín náà lẹ́sẹ̀ wá ní í wọlé. ok kò tó torí irọ́ o bá mọ̀ pé màá kò jẹ́ ká wọlé. mi ò lé mi ò wọlé àmọ́ yìí ní pẹ́. ò ní pẹ́. n lè gbọ́n. máa bọ̀. ẹ dákun ẹ ṣe mi jọ. ọmọ Katanga kí la fẹ́ pẹ́ fún àgbẹ̀ tó bá pẹ́ lóko fẹ́ jí fún ẹgbẹ́ ìwà ni àákàn lọ pa àdédé pa ló bá tán. ní ọmọ dùdú ẹ dákun ẹ fi mí lẹ ìjọ lórí bẹ̀tà náà lẹ́mọ̀ ní kébí ẹ̀ mọ́ wọlé. táwọn abọ̀jáde máa bọ̀ kẹ́yà hàn mí ni. mi ò ní hàn ẹ̀kẹ́ má bọ̀ má jẹ́ kó pẹ́. ẹ rọra jọ rárá yóò mọ gbọ̀ngbọ̀n wèrè nu. tó bá ti kan ojú nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má bọ̀. àwọn eléré ibu ara lé sọ́ọ̀sì ní ẹ sáàdì sùn. jẹ́ àlọ́. ẹ wá egbò ń gbogbo wèrè náà bájá bá ń sinwi ó yẹ ó mojú olówó ẹ o ẹni tó bá ń wẹ́gbẹ́ yóò dọ́run òun la fọ̀rọ̀ ẹgbẹ́ ìṣe wọn ò lè wá lajú mi kalẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ṣé bàbá ń ṣẹgbẹ́ ṣébi ká máa mọ̀ ọ̀bà ara wa ni ẹ dákun ẹ jẹ́ orí ó pé o. kò fò sí ọ̀rọ̀ kan lọ́hùn sọ ń gbòòrò ẹnu kì í sí ọ̀rọ̀ rárá kí ló dé ní ṣàṣẹ dáyé ni àwa náà ti ń ṣẹgbẹ́ tó jọ mẹ́ta o kò síbi tí wọ́n ti máa pẹgbẹ́ lẹ́ẹ̀mejì kọ́pọ́ ẹ̀ẹ̀mejì kọ́pọ́. ẹ kí ló dé tó wà yọgi dání. kí ni fi ṣe o. kó o lọ fi lu àwọn ìyá láàyè ẹ̀ pa lé ni. sẹ́yìn gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ẹ dákun sọ̀rọ̀ tó yẹ kó mọ tẹnu olórí jáde rè olórí ọbọ ish. ṣé torí mo ti wá jó lórí báyìí mi ò lè sòtọ́ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ò tọ́ sí mi lẹ́nu àbí. wọ́n kéré sí nọ́mbà ṣe bí wọléwọ̀de la pè yín méjèèjì ó ṣe jẹ́ yín méjèèjì tẹ́ ẹ dá ẹgbẹ́ jọ náà lẹ fẹ́ tú ẹgbẹ́ ká. sáà tí wàá tú ká báyìí kí lórí rẹ fẹ́ bọ́rẹ̀ lọ́rùn rẹ sí ewo ń gbọ̀ràn mi dẹlẹ́rù tá a bá dàrú ẹ wá dàrú àbẹ̀wò tí a bá mọ̀rọ̀ dá sí ẹ̀sìn gbẹ́nu dákẹ́ ìrẹ́jẹ lèmi ọ̀fẹ́ ibi sì wulẹ̀ ọmọ ìfẹ́ ìrẹ́jẹ sálẹ̀dì òótọ́ mọ̀ ń bọ́ sọ kọ́ gbọ́ kò sí mú lóní kò sì kán máa pẹgbẹ́ lẹ́ẹ̀mejì ọ̀pọ̀ ni mo sọ bọ́n bá ti lè pẹgbẹ́ tí wọ́n ti pẹgbẹ́ lẹ́ẹ̀kan Yẹ́misí ló túkù ẹni tí ó bá ti pé Yẹ́misí tẹ́ńtẹ́ bọ̀ ni. èmi ṣé àlejò àbí. ẹ kí wọ́n á ní ọ́ ìbága ni ojókòó lẹ́yìn ìwọ kọ́ lọ lórí ẹgbẹ́ bá sì wo ojóore yóò bá ti jóore alala ńlá. mo ṣe campaign dagbolé yín rí àbí. àdànà. kò sí wàhálà. kẹ̀kẹ́. tẹra mọ́. mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ lọ́sàn-án mi ò dẹ̀ ráyè àròyé ṣé ti gbọ́ ṣé èèyàn kankan wà tó lọ́rọ̀ gidi tó fẹ́ sọ ká tó mú pàdé ìwà sópin. ẹ dákun o kí la ti ń sọ látàárọ̀ ṣé kì í sọ̀rọ̀. kí lẹ̀ ń sọ. ọ̀rọ̀ la ti ń sọ ṣáàtọ̀ lọ ni ọ̀rọ̀ gidi la ti ń sọ látàárọ̀. òchì ló ń sọ. òchì. bọ́ ọ bá fẹ́ gbọ́ òchì gidi ló ń sọ. òchì ọ̀lọ́ lèmi ń sọ látàárọ̀. bẹ́ẹ̀ni ọ̀là rẹ̀. ń bẹ lára àwọ̀ náà. ó ìwọ ọgá ló yẹ kó mọ pẹ̀lú ọmọ bẹ̀ta. mọ́wọ́lú mo fẹ́ kú mi lè. yìí ń bọ̀ yìí ti ń bọ̀ jábọ̀ mi lè jábọ̀ mi lè. Okele ìdùnmọ́ mi ìdùnmọ́. ṣé ìdùnmọ́ ni sọ̀rọ̀ mi fẹ́ já. mọ́wọ́lú ẹni rẹ̀ lọ. kí wọ́n yọ ó ti dẹnu kọlẹ̀ síbẹ̀ ṣé ká filẹ̀ fún kò bóyá kí n filẹ̀ kó mi lè sí. ọmọ tí kìí padà. àmọ́ bẹ̀ tá rọra ṣe máa pọ̀ra. kò gbèrègbè. ó lóyún. owó rẹ nǹkan. olórí báwo lẹ ṣe mọ̀ ń ṣe báyìí ṣebí méjì mo dá lọ́sẹ̀ tó kọjá ṣé ẹ̀wọ̀n olúbi ọwọ́ yín ni. ṣé òrìrì ò burú. o ṣe wá bàjẹ́ ọ̀rọ̀ báyìí o ò ní làákàyè o kémi wo inúwèé ọwọ́ mi mo ti dájọ́ jẹ́ mo ti dájọ́ èwo lẹ wo inúwèé ọwọ́ yìí sójú ní ìyá rẹ ẹjọ́ orí ọmọ pé inú ẹgbẹ́ yìí ẹ dákun wa ìyàwó ọ̀dẹ́kun owó tí ń kò jẹ. ń gbọ́dọ̀ àwọn tó wọnú ẹgbẹ́ wọn àmọ́ tí ìdè àbí ta ní jọ́dẹ́kù. sára yín ọ̀fà. ta ni. balinga. ìwọ mọ̀ ń bá wí. èmi kò fò sí ọ̀rẹ́ ó síìkì gan tí èsèré. ara yín fà ẹ gbádùn. ọ̀rẹ́ tí èsèré. ẹ kú pàdé o. wo
àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ bàbá ní kú pàdé ńkọ́ mo ní bàbá ní kú pàdé ńkọ́ kò fò sí àsìkò táwọn àwọn ọmọ ẹgbẹ́ gidi àtọ̀ táwọn wòsíwòsí rèé o àwọn abánidájọ́ kí ló dé gan-an táàtì wájú kò kalẹ̀ mi tá a tọ́sẹ̀ lẹ̀ ajínọ̀sẹ̀ tí jẹun ajígbọ́n ni kí aládé ná kẹlẹgbẹmẹgbẹ o. Wọ́n kéré bàbá pabuké ni ká pabuké èwo ni ká pẹ́ àǹtí tẹ́yìn ń dùn kí ni mo rà ń gbà rẹ̀ gan tí wọ́n sanwó. kí n pọ́sìtì ni kí n pọ́sìtì lọ́ọ́ rà ń gbà mí kó o lè mówó ẹ̀wà kíá. ẹ wo tó ẹ̀yin méjèèjì ẹ fi sùúrù sí ṣe ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ ẹja parí ìpàdé náà owó àjọ rẹ̀ ń kọ́. kí lélẹ́yìn mo dáràn ẹ gbà mí sójú òfò lẹ́kọ̀ọ́ ni. mo tọ̀ sára ni. kọ́ọ̀sọ̀ blọ̀nsọ̀ ó ti fìdí kò ó nígbà tó ọmọ pò ní gbà kí lọ́ọ́ lọ sí bí yorùbá ní gbèyè lọ gbàlàǹgbà fífọ́ wọ́n ti tó fún kẹ́kẹ́ù sórí rẹ̀ ò burú ìwọ ó ti ṣètò àti tẹ́ nínú ẹgbẹ́ yìí sì wọ̀ àwọn ọpẹ́. wọ́n mọ̀ sọ̀rọ̀ bí eléyìí bú ọ̀rọ̀ ṣé mo dá tiẹ̀ sọ̀rọ̀ mi ni. ọ̀yà wa. èsì ṣètò tó tẹ̀ nínú ẹgbẹ́ yìí wọ́n sì wọ̀ wọ́n wọ̀ gidi gan ni wọ́n mọ̀ sọ̀rọ̀ eléyìí. ọ̀rọ̀ ni kókó ti sọ̀rọ̀ tó. mo dádọ̀. sẹ́ni mi ò rí rẹ̀. ọlọ́yin mọ̀ náà mi. ọlọ́yin mọ̀ náà mi. tó. eléyìí bú ẹ bá mi mú ẹ sì bá mi mú ẹ filẹ̀ àtẹ̀wò nínú bí. eléyìí bú ni ọ́. wọ́n fẹ́ ké. ẹ kúlé bá mi ẹ kúlé. bí n bá kú lé ńkọ́ mo ní bí n bá kú lé ńkọ́ ṣé kí n kú títì ni àbí kí n kú sínú oko àbí n kú sójú ọ̀nà àmọ́ ńgbà tó rìnrìn mérè sì gbé àlùsẹ̀ wà lọ́lá tó rọ ẹ̀tọ́ wa ń wọlé bọ̀ lóru yìí ṣé ìwọ ọmọ pé jàkùmọ̀ kí n rìn di ọ̀sán ẹni abíire rìn ro ni bọ́ọ̀ bá tiẹ̀ wá ro gbogbo oyún ṣé o mọ̀ pé ọ lágbàlagbà ń lé tọ́ dáná oúnjẹ fún kódà. ẹ má bínú bá mi àwọn wèrè tajọ ń ṣẹgbẹ́ má bọ̀rẹ̀ jẹ́ náà fẹjọ́ burúkú dá mi dúró. ìgbà wo lọ̀rẹ́ ò ní bàjẹ́ ìgbà wo lọ̀rẹ́ ò ní dànù tí ò ní pin ìkìn nígbà tó jẹ́ wípé ẹgbẹ́ mẹ́rẹ̀ sì gbé àlùsí ẹ̀wà tẹ́ ń ṣe káàkiri ni irú ìròǹbòrò ní ọkàn ògbé kan bí òwú jàǹgbó ni mo sì ké tó mo wí tèmi fún ọ tó ń gbọ́ ọba ya ó jókòó kọ̀rọ̀ bìkan máa rántí gbogbo ọ̀rọ̀ mi pé bàbá yìí sì sọ tó pé kí n má rìnrìn kùnrin. ṣé mo wá rìnrìn ranù lọ ni mo sáà ti ṣàlàyé fún yín pẹ́gbẹ́ ni mo ti pẹ́. ó rìnrìn ranù lọ oṣooṣì lọ ní látòrọ ẹ wo ẹ̀yin ìbọnà lé torí ebi ti fẹ́ lù èmi pamọ́ rí ìjókòó látòrọ gbé oyọ́nu kó gbé kaná àtomi ọbẹ̀ kó wá wọ́ ẹ̀yìn ẹ̀bà tí ń bẹ nínú ké tí mo jẹ kù lọ́sàn-án ó bá ń bò sórí ẹ̀ kó gbóná lálálá ọjẹ́ rọra kọ́ má fẹnu gbálẹ̀kùn bọ́ fẹnu gbálẹ̀kùn gbogbo àwọn wèrè tí ń pè ọ́n ta ẹnu rí ọ̀gá sọ̀bọ̀ lọ báyìí wọ́n láwọn ò rí ọmọ. èdè bàbá jẹ́ o tó nídìí ní ń dà o ọ̀rọ̀ mi kó má dojú. pẹ̀rẹ́ kò sóṣì. pẹ̀rẹ́ kò sóṣì. ara wọn lò síwá ọgbọ́dà mi. ìdáhùn yìí ló máa ń jẹ́ kí n máa mọ̀ pé ara wọn gangan lò sí wà lóòótọ́. ṣé kánikádàrá lọ ṣe bó ṣe yẹ kó ṣe gangan ni ìyàwó bàbá Davido lọ ẹ̀kẹ́ yìí jẹ́. bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe rí òkè mẹ́sì iwájú yín méjèèjì yìí pẹ̀lú nǹkan tẹ́ kó yìí ká ní pójú ṣe dá kíní àwọn méjì ìlú ni màá ti jòkan lẹ́gbẹ̀ẹ́ màá gbẹ́nu sí kejì màá máa fà á lẹ́gbẹ̀ẹ́gbẹ̀. agolo. ọkùnrin yẹn. kí ni nǹkan tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ rà. ràkẹ́ ṣé ilé ìtara yín fẹ́ mi ni ọ̀dọ́ mọ̀lẹ́bí lèmi àti rà yín gbogbo ìta kan ń ṣe mí kàn wò pé kàkàn fi ṣeré ọmọdé eré bojúbojú so tó bá yá màá dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí àákàn máa lára wa bí oyin. kò ní dáa fún un. àmì Jésù aṣọ òfò aṣọ àdánù aṣọ àìríṣe aṣọ àìríjẹ aṣọ àìrímu kò ní dáa fẹ́mi. wá sórí rẹ ò burú ṣá. kí lè rí. wọ́n ń dìyẹn nífa kí wàá ti ta ni mọ́ lára yín. yóò. dákùjọ ṣé mo jẹ́ tọ́ntọ̀n ni. ibì kan lèèyàn ti bọ̀. bí wọ́n bá tiẹ̀ wá ń pe gbogbo ẹran tó níwò ṣé bí ìgbín bíi tiyín wà ni. níwọ̀n tó ò ní nǹkan kan tó ò jẹ́ nǹkan kan tó ò lówó kankan lọ́wọ́ olórí ibú ara tó gùn lọ́rùn bí ìgò magi jọ iṣẹ́ wo ń bá bá rẹ gan ṣe pàápàá ìwọ bíríkìlẹ̀yà lásán
ó wá ní kémi àti ẹ kájọ mọ́ lára kájọ mọ́ ṣe kíníkan kájọ mọ́ ṣe kíníkan níwọ̀n kíníkan tó dàbí èkúté ṣọ́ọ̀ṣì. wá o kí èwo ni gbogbo kí ló ń ṣe nítorí pé àkànwó pé ok pé ká bó ṣe wà yìí o káyé máa lọ polúkúrú muṣu kí gbogbo ibi tó yẹ ká bẹ́ẹ̀ fi ọ́ìlì sí lubricant oil ká máa bẹ́ẹ̀ fi sí ojú necessary thing ó wá ń ṣe dáadáa kí ló ń ṣe ṣé ìwọ wà lára àwọn obìnrin àsìkò tó ń sọ ni àbí bó ṣe wà yìí ó dáa tó sinimá àmọ́mọ́ ni má jẹ́ kó yẹ lẹ́nu sinimá àmọ́mọ́ 50 naira la fi ń wo bẹ́ẹ̀ mo sọ every Friday ní déètì ọ̀tún yẹ táìmù ẹ̀ ń yẹ kí ló ń ṣe wá ń ṣe bíi kíni kí ló wá ń ṣe rádaràda. níyàn àmọ́mọ́ náà. bẹ́ẹ̀ mo sọ fún ẹ má wá ṣe kíni tọ̀dọ̀ ẹ lè gbẹnu sókè díẹ̀ o. ẹ kò sí wàhálà ẹ mọ̀ pé general tiẹ̀ ṣó ti yẹ yín kó dẹ́ẹ̀dì ń tèmi wá gba báyìí sinimá òfò sinimá ọ̀ràn tẹ́ ẹ̀ ń wò 50 naira lọ́mọ wò ṣó ti gbọ́. ní sùúrù kí ló ń ṣe ẹ sórí tọ̀dọ̀ ẹ̀mí nílò commercial private ni màá lò bó tiẹ̀ jẹ́ kan jẹ́ kí n débẹ̀ wò màá dẹ̀ fi nǹkan sórí tọ̀dọ̀ ẹ. ìwọ ọmọkùnrin ọmọ tó wẹ̀rẹ̀. lórí kankan máa ṣe eré ọmọdé eré gbádìgbádì. mo ní ọ̀rọ̀ máa lọ jẹ́jẹ́ báyìí. àlọ́ lè lé bẹ́ẹ̀ tàyé kankan tí ó. ayé òfò ló ṣe lórí ibu. àwọn ọmọ better life ní ìtajà rẹ̀ abalajọ tí gbogbo àwọn obìnrin àdúgbò yìí tá a fi jọ àwọn ọkùnrin lójú. dájúdájú kíni rẹ̀ ó ti làdẹ yìí. kò bá àlàdé wájú kí n tiẹ̀ ń bẹ̀ kí n tu ọ dákun dọ́tòrí Ọlọ́run tí wọ́n bá kárù rẹ̀ mọ́ mi lórí rò pé àwọn èèyàn sọ ná. àwọn kí mi kú oríire ní nígbà tí mo gba físà ni. wàhálà àwọn ó pọ̀ ni ikú lè rí ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kásẹ̀ ló lówó lọ́wọ́ ni kìbásàn lówó lọ́wọ́ tún lẹ́rù lọ. sọ́ni tó bá tẹ̀ jẹ́ pé tí olówó nìkan lọ bá sọ ni mo tiẹ̀ gbọ́ tèyí o sọmọ tẹ́lẹ̀rù àwọn tí wọ́n jẹ́ ìyá yín gan tí ẹrù tiwa tó bá bọ́ọ̀sì sí wọn lára báyìí wọ́n mọ̀ pariwo lèmi náà mọ̀ pariwo ẹ̀sà mi gánjà kíni tí gbogbo ẹ̀ ó bọ́ọ̀sì papọ̀ mọ́ra. àwọn ìyá rẹ fẹ́ ké ni igbe ló wù wọ́n ké wo má jẹ́ ń tàn bàbá ńlá bàbá yìí tó bá tẹ́rù sí ọjà tí bàbá yìí orí wọn pa ni àjà tí n bá kọ́ wọn style kan tí mo gbé style wọlé style tí ọmọ wa kan ṣe ń jọ sí tí n bá papò ọmọ rẹ stop stop láìsí last man sorry wo jẹ́ sọ kíní kan fún ọ sọ mọ̀ pé size by size ni. iná ló já fi pákéjì kan. ọ̀rọ̀ rẹ sẹ́ẹ̀ yé mi ni sọ́rí tó bá jẹ́ pé yìí lọ fẹ́ sọ sọ́rí àmọ́mọ́ ní tiwájú Ọlọ́run fi kẹ tẹ̀yìn ó tún dáa jù ọ lọ kọ́níkẹ́ sáré ìdíje gan yóò là ọ́. ta ni. bẹ́ẹ̀ ta ni sì tajà rẹ̀ fún wa. kí ló gbé. àwọn ọjà tá à ń béèrè lọ́wọ́ yín tẹ̀yìn fi pákéjì sí i. better life. pé ayé rẹ̀ lè bẹ́tà ni. ayé ti run ni ayé ìran ayé rẹ̀ ọ̀bẹ́tà kankan ayé ti bàjẹ́ better life ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ dọ̀la. ṣé tọ́ gbé tọ̀dọ̀ tiẹ̀ wá. ṣé ọ̀rẹ́ ọ mo rò para rí òyà ọdọ ta ni dákun ọlọ́ba nǹkan tó bá kọjá rẹ kó yé dáadáa sọ lẹ́nu. ó ti sọ́rí àwa ò ní lè lọ àwọn tí ẹ máa ń papọ̀ fún un sọmọ pé gbogbo nǹkan ló ní bó ti yẹ kó lọ. àwọn pákéjì ìṣòro iṣẹ́ tí wọ́n ti wọ́n lámọ̀ ní kanlékanlé kó wá lọ ṣe bá ṣe tán á padà wá fàbọ̀ sínú ilé. ṣé pé àwa ṣé pé ọ ṣe style alápapọ̀. tí a ti ṣe nígbà tí èèyàn la búrẹ́dì àwọn làwọn èèyàn máa ń dọ́sibí túbọ̀ o lẹ́yìn tẹ́yìn tí ìwà lọ́kọ̀ọ́jú sájà báyìí tẹ́mi ọkọ̀ yàn ajá o nítorí wọn á ní kọ̀yàn ajá lásán máa tán ní í ṣe tí máa jókòó lè pẹ́ báyìí tí mo pa kó. kọ́ tó dé ti lárẹ̀ fún tí mo kò tí ń lànú lẹ̀ tí sì tí mo kọ̀ lẹ́nu báyìí. aláàbá mi ò. kòkò tẹ́rì. èmi ò fẹ́ kéèyàn máa lọ kòkò tẹ́rì. kò yé wọn yóò yé ọ lọ́la àmọ́ mọ̀ kò yé ọ yọ màmá yé ọ lọ́la mo fi ọ sílé ẹ̀kọ́ sí ọwọ́ ọkọ̀ sí ọwọ́ mo fi ọ sílé ìwé kọ́ kàwé kọ́ yanjú ọ̀ọ̀kà kí ló dé wọ́n sì ń pa láàrú ọ̀ọ́dá wọn lóhùn kí ni ìṣòro tó o ní gangan náà mo fẹ́ mọ̀ ṣé rí bójú ọba tó lè ṣe ojú ọmọ tara ẹ̀ ni gbogbo fúlẹ́ńgé tó ń ṣe káàkiri yìí ṣé ọ̀ràn ti pé àìsàn kò gbóògùn bẹ́ńtà ni ń bọ́ ọba kó mọ́mà kan mi léyìn ọ̀kan nítorí tèmi nìkan ni ó dàbọ̀ bá máa ṣẹlẹ̀ dákun mo máa ń bí ọ ní ìwọ ọmọbìnrin yìí. ṣé wọn á ní mo ṣe nǹkan kan ni. ẹni jẹ tẹ̀tẹ̀ lára ń fò ó ṣẹ́yọ̀ kan méjì ló ṣe èwo ò ṣe nǹkan kan ńlọ sá wọlé jẹ̀nàjẹ̀nà ńlọ gba balùwẹ̀ lọ tọ́lọ́ bomi àgẹ́bí ẹni tí ń sàlùwàlá bọ́ọ̀ bá ṣe nǹkan kan ṣé ìtọ̀ ló pọ̀ délé tó fi ń sáré jẹ̀nàjẹ̀nà báwọn.
ṣé wá ń sọ mi ni. ẹ wo wọ́n sọ torí wọ nìkan mú ni n ò bí kan mi pamọ́ síbì kan kí ìyá rẹ̀ ọmọ wa náà ka àbùkù sí mi lọ́rùn pé wọn ò rí ọ tọ́jú dákun torí Ọlọ́run bá bọ́ọ̀ bá bẹ̀rù orí ara ẹ̀ bẹ̀rù àwọn gbọ́mọgbọ́mọ agbénisowó tí ń bẹ ń gbòòrò wọ́n tì ọ́ lọ wọ́n fi ọ́ tó gùn owó wọ́n kà mí lẹ́yìn ọ̀kẹ́ dákun mo bí ọ ní àmọ́ mo bí ọ ní ṣàánú mi ó ti sọ pé mo wí tèmi fún ọ mo sọ tèmi tó dákun torí Ọlọ́run ń bẹ̀ ọ ni o sọ gbọ́. mo gbọ́ yín ṣe ti jẹun. èmi ò dúró dì ọ́ ó mọ̀ pé ń gbé ibi ó bá lù mí pamọ́ nulẹ̀ ìwọ lèmi ọ̀ máa retí látìgbà tó ti lọ èmi ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. nǹkan téèyàn ṣe tí mi ò fi dùn gbogbo nǹkan lẹ́mu sọ lẹ́mu sọ̀rọ̀ àwọn àsọtán ọ̀rọ̀ téèyàn ní. ṣé kí wọ́n gbàdúrà fọlọ́run ni kó sọ àyà rẹ̀ di pẹlẹbẹ kó sọ ẹ̀yìn ẹ̀ di wóró kó má ní nǹkan kan wájú kó má ní lẹ́yìn torí gbogbo fúlẹ́ńgé òfò tí ń yí káàkiri yìí náà ní ń gùn ọmọdé ń gúnyàn inú rẹ̀ ń dùn ọmọ pé tí ó lè okó ń lé àwọn òbí ẹ̀ ló kó sẹ́yìn yìí. àmọ́ ọmọ bẹ̀tà o àmọ́ ọmọ bẹ̀tà ojúlóge ọmọlólo arẹwà obìnrin àmọ́ ọmọ bẹ̀tà o. ó ní gbogbo ìbà òun ló lọ sí gbogbo ìbà yìí dáńdáń kan lè olóde gbogbo bẹ̀rẹ̀. sọ ló bẹ̀rẹ̀ látọ̀ òun yẹn dé gbogbo ìbà mi. olóde sáyé lọ́run. ilẹ̀ yìí dẹ̀ ó máa da fún nǹkan tá a fẹ́ lò fún gbogbo sáìdì ìbà yìí kọ́. àti bí ìbà ló ti bẹ̀rẹ̀. ó máa da fún nǹkan tá a fẹ́ lò fún bọ̀ kíní kan lè máa ṣe fún mi ẹ máa fún mi bí ọ̀sẹ̀ kan ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n wo síwájú sí i àwọn láti máa wá máa wò ó sódà máa lè fi káwọn tó fẹ́ sanwó yẹn tó wá kọ́ńtì lè tó wá wò. ẹ wo èmi ti mọ̀ pé ilẹ̀ tó máa wúlò fún yìí because ilẹ̀ tẹ́ ń wo yìí ilẹ̀ tó fẹ́ pé ilẹ̀ ọlọ́ràá tó fẹ́ pé ó wà òkè ní àwọn èèyàn máa ń dùn gan ọtí kékeré ilẹ̀ ibà yìí kò yé yín ilẹ̀ ibà máa wúlò nǹkan tí a bá fẹ́ lò fún ni o ó máa wúlò ṣùgbọ́n ẹni tó ní ilẹ̀ mo ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún gidi gan bó ṣe wà yìí mo ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún pé òyìn ní a máa gba owó lè ní fún. ìyẹn ò ń ṣe problem tẹ bá fẹ́ gba part payment gan lọ́la owó available òye ìyẹn owó kọ́ ni problem yìí you understand owó is readily available. ṣé bó ń lẹ ló bẹ̀rẹ̀ látọ̀kan yẹn. ó ní gbogbo wájú lọ́yìn yẹn ti ra òun yẹn ṣùgbọ́n ibi ìbàyí àti ibi òun yẹn. láti di kinní táwọn lọkàn yẹn. kinní bí igi yẹn olódò sísàlẹ̀ ọ̀yẹ́ ó bẹ̀rẹ̀ sí ibà. ó fẹ́ náà ó dẹ̀ ọ̀nà road network ẹ̀ dẹ̀ make sense. ẹ rí pé nǹkan gidi lẹ ra ọlọ́ọ̀. ó ní nǹkan kan tẹ́ yẹ máa ṣe fún mi o. kí tún nìyẹn. ẹ máa bá mi gẹ́ẹ̀tì àwọn carpenters mo need the carpenter àbáwọn tó máa ń ṣiṣẹ́ lórí ilẹ̀ I need to keep this place busy. ó lè jẹ́ àwọn tó máa lo plenty time náà ni. ìyẹn ti ṣeé ṣe nǹkan kékeré nìyẹn yẹn ṣeé ṣe ó ti ṣeé ṣe. the hotel tí mo ní kí ẹ bá mi make reservation kan. ẹ wo hotel nǹkan kékeré nìyẹn hotel ti wà nílẹ̀ kẹ́kọ̀ọ́ mú wá kẹ́wọ́ yàrá ló kù. ẹ láìkí owó ṣá ẹ má wọrí a máa jẹ́ kí n kọ́kọ́ ìjà máa fún yín ló tá a bá dé ìyàsọ́ owó ọ̀sẹ̀ láàrin mi àti ayékáyé wà ń lò yìí ayé gan mi o. ayékáyé kẹ àwọn ò jayékáyé ayé burú jáì gan làwa ń jẹ àwa máa ń jayé bígbà táwọn olóyè tí wọ́n ń jayé ni àwa gan ni wọ́n máa ń kọrin fún pé à ń jayé lóko bí àwọn ìjòyè ni ó. Alábí Barakapaso wá sílá. ẹ̀dá kìí ṣe ẹ̀ṣẹ̀ kò ní bá ẹ jẹ́ kí èmi náà kó wájú ọ̀yìn kájọ wọn ajá yẹn bàbá. Nàìjíríà ìgbà ni máa kú gan ò ní kú tẹ́lẹ̀ nígbà tó yẹ pé ẹ ti fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ sílùú wa so kí gbogbo ẹ̀ kàn máa lọ bó ṣe yẹ kó lọ ni. no ẹ má get it wrong o èmi kọ́ ni mo fẹ́ gbé iléeṣẹ́ wá sí ìlú yìí o àwọn company tó fẹ́ gbé iléeṣẹ́ wá ni wọ́n ní kí wọ́n bá wọn wo bíbá yìí kí wọ́n lè mọ̀ bí yóò suit nǹkan táwọn fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ dálẹ̀ tán gbogbo yín náà lè máa jàǹfààní ẹ̀. ó dà kò yẹ kó máa súùtù nìkan á wọ jákẹ́ẹ̀tì gan. yóò wọ native. àwọn ẹ̀gbọ́n ṣé kò sí ayé fáwo mi ni lẹ́yìn jíjẹ mímu yẹ kí wọ́n fáwo. fáwo bí wọn bá fáwo tó àwọn ọlọ́dẹ tí wọ́n bá rẹ́ ń tọ̀ wọ́n mú wọ́n rò pé bóyá olùwẹ̀ fẹ́ máa jà ní. apaniyẹn apanijẹ bẹ́ẹ̀ awo. ayé pàmò. máa wọ engineer. yóò tẹ̀lé engineer yìí very stubborn very proud ọmọ kàtà. ẹyẹ gbádìgbádì ni. ni engineer sọ di ayé kìíní lọ aṣọ di fáwo. ayé tọ́mùlà náà ń pẹ̀lú ẹ̀ ayé gbádìgbádì. àwọn ará èkó yìí sá ṣé ayé gbádìgbádì lẹ́yìn tó wá sọ di ayé fáwo kíni ẹ fẹ́ kó abẹ́ fẹ́ rà nílùú wa yìí péyàn bá délé bọ̀ yóò rí bó fẹ́ ọ̀sọ́rọ̀ ọlọ́mọge
béèyàn fẹ́ gbogbo ẹ̀. nígbà tí ẹnjìnìá gan mo rí wọn bó ṣe ń ṣèdí kiri wéréke. béèyàn fẹ́ sauteed béèyàn fẹ́ tinú ẹran kọ́lá kẹ́ fẹ́ jẹ kùkúmbà gbogbo ẹ̀ ní. mi ò fẹ́ wọn kògbókògbó yín yẹn o ṣẹ́ẹ́dì nǹkan tó wà nílẹ̀ kó wà ní béèyàn lọ pààyàn àbákọ́ mi child abuse. àbẹ́ máa wo ẹnjìnìá kògbókògbó kẹ̀ àwọn ọmọ tẹ́wọ̀ ẹ má máa fojú di wọn sẹ́ẹ̀rì bọ́sẹ̀ wà yìí banana ló bá yé wọn jẹ́ torí pé ọ̀gẹ̀dẹ̀ táwọn èèyàn jẹ́ nínú yìí ẹlòmíì ti fi dín dòdò àwọn míì wọ́n fi ṣe ìpékeré bẹ́ẹ̀ni tẹlomi dàbí táírọ̀dù tí wọ́n fi múlẹ́rọ́ báyìí ni tabago òpó múlẹ́rọ́. ibi náà ti fa orin kan tó kọ jáde banana follow you ibi náà ti mú jáde. cucumber follow you. Okay fine but gba olúmọ happen báyìí wọlé máa fún mi inú àwọn ọmọ tó. kò lè happen báyìí kò lè happen ti yá ju bẹ́ẹ̀ sọ ẹ̀ náà kàdé lọ kí wọ́n mọ́lẹ̀ bá irọ́. nígbà tí wọ́n ṣá díẹ̀ abẹ́ ibì kan làwọn náà ti jáde wọ́n á ṣẹ̀ ṣiṣẹ́ ni. tí awo sì lè sùn lébi táwo bá rí nǹkan jẹ ló lè dé ibi tí ó. fine madam tẹ bá ti mú ilé ìtàn jẹ́ ká stop ọtí mi. ọlọ́mọ fi jẹ èèyàn síbi tó nira ìgò méjì lórí kíni kí la ti fà débi pé ká ṣẹ̀ mọ́ sọ́dọ̀ la. nígbà tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe lálẹ́ ẹ̀ ní wọ̀run oore àbí ṣé ẹ gba contract ẹ̀ ni. irọ́ wọn fẹ́ fún mílíkì ni. kò dáa o bá máa bèrè fún ọ. orú ọ̀rọ̀ palapala ò lẹ́ ń sán gbòòrò ẹnu tẹ̀sọ̀nù síhun sẹ́ẹ̀ ní làákàyè ni bẹ́ẹ̀ bá ní làákàyè ẹ̀ lè yára yín lọ́pọlọ ni ẹ dákun ẹ ra fèmí lẹ̀ báyìí o. kí ni mo ṣe ọ tiẹ̀ já rárá ọ wà lára àwọn tó jẹ́ kó máa bọ́ àwọn ọmọbìnrin ìlú wa yìí pé kò sẹ́ni tó jánu gbogbo yín. ẹni tá à ń sọ yìí ọmọ lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ bí yẹpẹ ni sọ́rí tó bá rí ilẹ̀ tí ó rà sílùú wa yìí ilẹ̀ tó rà sílùú wa yìí ó lè bọ́ gbogbo mọ̀lẹ́bí yín fọ́dún 10. ẹ dákun sóò lẹ́gbẹ̀ẹ́ obìnrin ni ẹ gbé fún un. wọ àmọ́ ọ̀rọ̀ ẹ pọ̀ jù wá ọ̀rọ̀ ẹ pọ̀ jù fàgbàlagbà níta gbangba sórí nǹkan táwa ṣe fún orí ni orí làwa ní káwa ṣe fún ẹ àbí kí ló wà nù ẹ nígbà tí yóò sí nǹkan kan gan òun ṣe tiẹ̀ fọ́lọ́run. bẹ́ẹ̀ni. àwárí ìwọ náà rè ṣé ńgbà tó lówó wá dé báyìí sìn ká dẹ̀ sọ pé àmọ́ ẹ mọ́ ẹni tó máa change bẹ̀ta á change sí dọ́là fún ẹ tí gbogbo wa dẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ wọn láàrú ní ká bẹ́ẹ̀ fún. orí rí ibú tẹ́ ẹ mọ̀ sọ pé ẹ̀ ń ṣe náà nù olúwo nílé rìn ládùúgbò ẹ mọ̀ gbọ́ yín àmọ́mọ́ kan ní bẹ̀ta o yín àmọ́mọ́ bẹ̀ta kan àwọn mọ̀lẹ́bí yín tẹ́tí lọ rojú eléri ibu fún. àwọn ọmọ náà sọ pé àsọ bẹ́ẹ̀ mo rò pé orí wọn burú àwa làwa sọ pé àmọ́mọ́ bẹ̀ta ìgbà wọn náà sọ pé àsọ bẹ́ẹ̀ àmọ́mọ́ bẹ̀ta àwa kẹ̀. àwọn àbúrò yín ni. nígbà ìgbà wo làwọn àbúrò rẹ bẹ̀rẹ̀ sí rojọ́ fò káàkiri. mo gbọ́dọ̀ lù wọ́n máa lù. má bínú jàre àwọn àbúrò rẹ ló ní sọkúsọ. sẹ́ni yín burú ni sẹ́ẹ̀ mọ̀ pé ìgbé yín dààmú ni ẹ sì wàá múra kọ̀kọ̀kọ̀ ẹ̀ mọ̀ ní àwọn àbúrò yín eléri ibú wo ẹ̀yin náà lẹ́lẹ́nu òfò. èmi ò mọ̀ pé ẹ̀ ní ronú rárá o ẹ wá wo bí èmi ò ṣe ìṣe náà nù bẹ́ẹ̀ bá kú ni kẹ́ ẹ kú ìṣe náà nù ẹ ṣeun. èèmọ̀ wọ̀ lu ẹni retí lọ báyìí nísìn. wíwí ló máa mọ́mọ́ yìí o ọmọ ti change gan o. wo kéde kan sọ sí mi lọ́kàn o èmi ti mẹni tí ó sì ṣẹlẹ̀ ọmọ kò sósì ni. kí ló ṣẹlẹ̀. kò sósì èmi ò lè fẹ́ǹsì kò sósì o. wíwé ní farabalẹ̀ jáde sọ ọ́ jẹ́ kò sósì búrẹ́dì rí ni. bẹ́ẹ̀ kò sósì lálá. ní àgùdà ni ní bakery. kí ló ṣẹlẹ̀. kọ́ ló máa ṣàánú o. kọ́ lọ sa ìwọ ọmọ wọ̀ọ́rì tábà ti gbogbo ẹ̀ ní òníyànjú wọ járí kò sósì yóò yanjú gbogbo ẹ̀ gbogbo eléyìí tí kàn ṣe tí ṣe báyìí tí kàn ṣe báyìí. àmọ́mọ́ bẹ̀ tá rọra ṣe máa pọ̀ra rẹ̀ àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro wọn ò dẹrùn. Hello. ẹ mú kásán. Hi. ẹ lẹ. Wow, you're beautiful. You look sweet. ẹ pé. Understand? As in ó rẹwà lọ́mọbìnrin. ṣé pé mo rẹwà lọ́mọbìnrin. èmi ò kọ́ mọ́ tó dábàá lọ fẹ́ kó wá bá mi. orí mi wò. ó yẹ kó wò because orí mo ti máa wá sí àdúgbò yìí for a while mo dẹ̀ ti rí tó bí obìnrin 10 tó máa ní kọ́ kàn mí ní méjì mi rò pé mo rí ẹyọ kọ̀ọ̀kan tó dáa tó ẹ̀. ẹ dákun ẹ̀ bẹ́ẹ̀ tí ń sàmì ó ń jẹ́ kí gbogbo ara mi mọ́ sí mi dẹ̀mẹ̀dẹ̀mẹ̀dẹ̀. ṣe fẹ́ gbọ́ ṣe rí ká mú tẹ̀gàn kúrò. ẹ dá lọ́mọkùnrin. I know. ẹ dùn gidi gan lọ́mọkùnrin. I know. kò ṣe kéré mi o. I know. ẹyin gan ló yẹ kó máa wí pé ẹni obìnrin kù lọ́rọ̀ tó bú sẹ́kù gbà. ó ní mélòó yìí ò jálè ẹni àsìjọkọ ẹ. I know. kódà láti gba mo ti ń rìn kiri gbogbo abúlé wa yìí wọn ò tí ì rọmọkùnrin tó dúró gandíá bíi tiyín báyìí rí gbogbo àwọn ọkùnrin abúlé wa ìrọ̀tìrọ̀tì bálabàla ránran bí aṣọ ọ̀nulẹ̀ báyìí gbogbo wọn rí. ìjọ má bínú kí lorúkọ yẹn. kò fọ́sì rẹ̀
Kòfósì. As in your real name. Orúkọ tí ìyá àti bàbá mi sọ mí Kòfósì n ò fósì ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí ẹni tó fòṣì ọ̀nà máa fòṣì ṣe gbogbo wa kò sí ẹni tó fòṣì inú wa. Ẹ̀dùn gan ni o ẹ wo ọmọkùnrin bó ti sín gbọlẹ̀ ẹ dúdú gbogbo ẹ̀ ó dúró péré. You don't tí lè fi full package yẹn sí. Lórí pé ó ní bàbá wọn kọlẹ̀. Ni mo ṣe wá gbáradì pé sẹ́ẹ̀ ẹ wo ìsàlẹ̀ àpótí mi mo kó bọ̀ tà. Kòfósì bóòdì. Ọ̀dọ̀ yarí sí ló lọ wọ́n ti ń bèrè rẹ látòrọ̀ títò lọ. Mo fi mílẹ̀ ìyá rẹ̀ wò ní yarí sí so ya wèrè ni. Ẹ má bínú bá ṣe máa ń ṣe nu. Èmi ní Agoro. Wọ́n ní àwọn tí ní. Àmọ́mọ́. Wow. Ẹ ṣeun. Ẹ bá ti ń bọ̀rọ̀ wa bọ̀. Ìyàwó lè mèrè. Bí ìdápọ̀. Ó dáa. Sórí ẹ. Yẹ kí n lè wá nǹkan. Ilé ìmọ̀ pé fún ní yókò. Kòfósì ìsọjẹ tẹ́tẹ́ ni. Tí ẹ wà ní mọ́tò jẹ́ kí n fún. Gbà. Ọmọ jẹ́ tẹ́tẹ́ gan Kòfósì. Ló sẹ́nu síún. Bíbí ẹ máa bọ̀. Ibi ni. Rọra o. Bọ́dà mi. Ta ni bọ̀dá yín? Ẹ máa lọ lé ẹ̀rù ìwé gan. Màá gbowó mi padà lọ́wọ́ yín o. Òun bọ̀dọ̀ òṣì. Ètò máa lọ jáde Kòfósì. Bébì. Ẹlẹ́dàá mi o. Ẹ̀dàkùn ẹlẹ́dàá wo gan mo wá gbé wáyé bẹ́ẹ̀ mú orí wo mo wá ní bẹ́ẹ̀ torí Ọlọ́run. Ètò wẹ́wẹ́ orí ibú tí mo sì ń rò látòórọ́ ni o bó bá jẹ́ mo ti sáré kó wọnú ọkàn òun ni tí bọ̀dá òun ti gbé mi lọ mọ́ lórí ibú ọmọ àmọ́ ọmọ lórí ibú má ṣàǹfààní kíní kan tó dàbí Òkèlè wèrè yìí kémi mo jẹ gbèsè láyé mi ọmọ. Àmọ́ mo bẹ̀ tá òrékelẹ̀ wà lọ́mọ. Pẹ̀lẹ́ wo mi nílé ìsìn ẹ kọjá bíbá àwọn iṣẹ́ pọ̀ nínú ilé yẹn tó yẹ kí n ṣe tó ò jẹ́ kí n ṣe. Ṣiṣẹ́ mi ni mi wá jẹ́ ṣiṣẹ́ ni. Ẹ wá àti gbogbo ẹ náà ni ò jẹ́ ń ṣe gbogbo ẹ papọ̀ náà ni pẹ̀lẹ́ jẹ́ ń fún ẹ lówó mọ́tò mọ́ bọ̀. Ẹ bá ń fi bẹ̀tà kún o. Wọ́n gbà máa kò fi gbé bàgbé lẹ̀. Ayé mi o ilé mọ́ pọ̀. Ẹ má fọwọ́ síbẹ̀ yẹn má fọwọ́ síbẹ̀ yẹn máa ń fa kánsà wàá dì mọ́wọ́ ni. Ojú mo gbé bí. Ó yọ nǹkan tó yẹ kó máa gbé bẹ̀ kọ́ yẹn ọwọ́ mi lè kó máa gbé bẹ̀ yẹn. Yọ jáde jẹ́ my friend fọwọ́ sí kìíní. Ẹ ṣe owó dúpẹ́. Kò tọ́pẹ́. Ó wá díjọ́ ò báyìí. Jẹ́ ká fi sí ìrọ̀lẹ́ ọ̀la because ọ̀túnla ni mò ń lọ. Mo dẹ̀ máa láti ṣiṣẹ́ díẹ̀ bí wọ́n ti mi ṣe pọ̀ lẹ́ẹ̀gan then tidy up then tó bá ń bọ̀ ọ̀rọ̀ ọ̀la yẹn mo fẹ́ kó ní lọ́kàn pé ó dàrọ́ ọ̀tún làkó tó lọ. Ìsùn ẹ ṣeun gan kẹjẹ wo ẹ ṣeun abíbáyín ra fùfú bọ̀. Wọ́n ṣe yọnu oúnjẹ wọn dá mi báyìí dé. Ẹ ṣe. Hello sir. Yes sir. Sir, mo ní ṣe rí gbogbo àwọn sample àti report mo send sí yín sir. How was it sir? That's great. Okay sir. Ká wá bá yín máa ṣe payment yẹn ló kù báyìí because hot cake níbẹ̀ ká tètè sí òdì rẹ̀. Yes sir. Yes sir. Mo lè sọ̀rọ̀ sáà. Wow! Bro, what? Mo ti fẹ́ park sir. Mo ti park sir. Mo lè sọ̀rọ̀ sir. Wow! Hey sir. Thank you sir. Yes sir. Mo máa dé lọ́la lágbára Ọlọ́run máa dé lọ́la. Thank you so much sir. Thank you so much sir. Ẹ ṣé gan ni sir. Yes sir. Wow. Ọlọ́run ṣé o. Thank you Jesus. Ọlọ́run ṣé. Yes, this is a massive word. Yes. Wow. This is good. Yes.
ẹ ǹdẹ̀. ẹ káàbọ̀. ń bo lọ́wọ́ dà tí ẹ̀ ń kunjú báyìí. ẹ̀yin náà mo ń tẹsẹ̀ dúró dè. ẹ̀yin ìbéèrè tí mo bí ọkọ lọ dáhùn lóhùn rẹ̀ mo níbo lọ́dà tẹ́ ẹ ró dẹ́dẹ́ tẹ́ ẹ kàn dúdú olémi lọ ń tẹsẹ̀ dúró dè bó ló ṣe jọra wọn. òdi ẹgbẹ́ kan ló wà mo sì ní gbọ́dọ̀ mọ́ débẹ̀. òdi ẹgbẹ́. òde wo ní ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí tí wàá yìí ò ní mọ̀ sí ibi tá a gbajúmọ̀ dé èmi ò rò póde kankan wà ń lù yìí. ẹ mọ̀ gbọ́ bàbá mi ibi mélòó gan lẹ́yìn ń lọ báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá òde ẹgbẹ́ kan wà bí òdì sóde ẹ wo èmi ti ṣetán àti mọ́ lọ. ọ̀dà bó bá jẹ́ bẹ́ẹ̀ náà arúgbó tiwa náà ṣògeri àlàárì tiwa náà ó sì lò gbàrí ọ̀rọ̀ mi ni ojú wò ó létí dákun àmọ́ mọ̀ ẹ sọ mọ̀ pé igi tó bá tọ́ ń gbó báyìí ńlọmọ aráyé gé ni wọ́n lò omi tó bá dá lẹ́nu tó dùn ún ńlọmọ ádámọ̀ ń mú lámùgbẹ́ aṣọ tó bá dá tó wojú rí ńlọmọ ẹ̀dá ádámọ̀ ó wọ̀ tí wọ́n wọ̀ láwọ̀ ya pátápátá mọ́dá ẹwà rẹ òun ní í ṣe ọ́ ẹ ò ṣe ń dẹ̀ẹ́dẹ̀ kẹwàá tó níyì kó lè bá ọ kalẹ̀. bá mi ò mọ àní yìí ń lò dé ẹsẹ̀ wàá kó adúrò ọ̀rọ̀ lẹ́ẹ̀ bá àwọn ẹ̀sìn wọn mọ̀ rìn ń gẹ́ ń bẹ́ nulẹ̀. ọmọ tó bá dá báyìí náà ni wọ́n para ẹ̀. mo ṣe wọn tí mo lè ṣe bẹ́ẹ̀. àmọ́ mọ́ mi kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ ṣé torí mọ̀ bọ̀ ló ṣe ń sunkún. ṣé kò tó ń torí ni ṣé kò tó ń torí ni kò sẹ́ni tí ètí mọ̀ yín mú mi lábúlé yìí àwọn tájọ́ ń ṣẹgbẹ́ pàápàá wọn mí ń jowú mi àwọn kan sì sọ pé bó bá yá epo ẹ̀pà mi ò dùn wà ìjírí lọ́dọ̀ yín sọ̀rọ̀ wọn tí wàá máa ṣe mọ́ mi lára báyìí. ṣé bó ṣe wà ìyàwó tí mo fẹ́ fẹ́ ni ẹ́ kó bá lè dá ẹ lójú kọ́kàn ẹ bá lè balẹ̀ kojú lè ti àwọn ẹranko tó ń sọ̀sọ̀kúsọ yẹn owó jẹ́ má wà lówó ọjà tiwọn èmi tó ń bá lójà ní kó máa wò mo máa padà wà nínú ìlú yìí máa wá fẹ́ ní ṣùlọ́ka ti promise. ẹ fẹ́ mi. bẹ́ẹ̀ni sori kó lè dá ẹ lójú sori káàdì mi address ọ́fíìsì mi wà ń bẹ nọ́mbà tó lè pè mí sí wà ń bẹ ìjọ́kíjọ́ tó bá wùn ẹ́ tó bá tẹ́ ẹ lọ́rùn láti wá sẹ́kọ̀ọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ pè mí. Má bọ̀ ò níṣòro ìjọ́ tí ìjọ́ tó bá ti wọ̀nyí kó wá mi ì fẹ́ ṣe eré ọmọ tó lálùbáríkà lára ni ẹ. ojú mi ò gbà mẹ́sẹ̀ wọn káwé ro. mo máa ní láti lọ náà ni kí ẹ ṣe faramọ́ ẹ díẹ̀ kí n tó lọ gbà ó ti tó tó wá sunkún bí ọmọdé ó mọ̀ tó wá pẹ̀lú ẹ̀ lẹ́kọ̀ọ́ wá ní big girl ni ẹ big girl ló kí n ké náà àmọ́ mi. Dákun ṣe sọ̀hún, ó jẹ́ ṣèkan sí i. Ìwọ wọ̀ lórí ẹ̀ sí. Rẹ̀ mí. Orí ẹ̀mí náà. Ìdìbò ni ẹ dákun já sí. Lílà fún tí jókòó dé. Wọ́n máa wò ó sí. Ó tiẹ̀ dá. Kí lẹ̀ ń wá ń bí? Tá à ń wá ń bo ṣé kò ń ṣe kàn di ẹ̀ ṣá. Orí wa báyìí wò ó tún bèrè lọ pé wọ́wọ́wọ́ mi ì tẹ́ bẹ́ẹ̀ rojọ́ olóṣì kan lọ́ọ́ bá a ṣe wáyé ìdá mẹ́wàá wa la wá gbà lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún dẹ̀ ni kó wọlé kó dẹ̀ bá a kó ká máa lọ gàba dá yá. Ìdá mẹ́wàá ń bo níbo ni kí ni ìdá mẹ́wàá kí ni gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tẹ̀ ń sọ. Irú ọ̀rọ̀ wo nu wo jọ ò jẹ́ ń sọ kíní kan fún ọ gbogbo bó ṣe wọlé tán jáde gbogbo ẹ̀ la mọ̀ àìmọye míì tó lọ tí àwa ò fẹ́ sọ àwọn òbèrè owó kórè lọ́wọ́ rẹ̀ owó ìdá mẹ́wàá ni kò fún wa kó ń kálu ká mọ́ pàdé mọ́. ẹ̀yin ṣé gbogbo ẹni bá wọlé ní í ṣe nǹkan ni. bí ó tẹ bá fẹ́ fi nǹkan tùyàn lójú ṣé ó jẹ́ bíi tiwa tá a mọ bá ṣe jọ ń wọlé tá a dẹ̀ ń nà kùnà so wàá wá sọ pé báyàn wọlé wọn wàá fọkàn ẹ̀ ìwọ. ìwọ filẹ̀ ṣé ọlọ́sẹ̀ jíránù létọ̀ wọ̀ ni àbò lọ fún ájì. gbogbo ètò dẹ̀ jẹ́ jímọ̀ olóyin náà tẹ́lẹ̀ tó jẹ́ pé ibẹ̀ la ti ń tu kẹ́kẹ́ ò jẹ́ ká rí yẹn ṣe mọ́. ọgbẹ́ jímọ̀ kú olólóyin ọ̀sọ́ di jímọ̀ alágbọ́n.
ó dà kó rí yín ti fẹ́ burú àmọ́ wọ́n sọ bó ṣe jẹ́ fún yín wọ́n rírì òkì ń ṣoníbàárà mi tó bá máa fi dìwò yí ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n ti lọ kó ba lẹ́kọ̀ọ́ àmọ́ gbébi tọkọtaya kẹ wá wo bí kẹ fara balẹ̀. mi ò wọ́n kankan gbé kinní sọ̀rọ̀ jáde kinní táwọn ti tẹ̀tẹ̀ ló tó fẹ́ fi fa yé. ìfilẹ̀ kò mọ̀ sínú wọ́dọ̀bù ló ti mú ọ̀yọ́ ní bàǹkì ló ti yọ lọ́nà lọ́ra. kíni. kí lélẹ́yìí tó fi ìwé ìgbélu mi rè. ìwé ìgbélu dà. bẹ́ẹ̀ni teko. ìwé ìgbélu. bẹ́ẹ̀ni. ó fún ẹ ní ìwé ìgbélu èkó. bẹ́ẹ̀ni ó fún mi lówó gan àmọ́ mo kọwọ́ òun torí ìfẹ́ rẹ̀ ó yó mi jowó lọ. ṣé ìtàn sọ fún wa nísìnyí pé kò sí fẹ́ lu ìmọ̀ ìlú èkó ni ìfẹ́ kó lọ báyìí. wọ́n náà máa fi lè yàrá tó bá lè bóun kò lọ London bóun kò lọ Amẹ́ríkà àpẹẹrẹ àríjáde àpẹẹrẹ ló ń gbé lọ Èkó ṣùgbọ́n tó dẹ̀ fẹ́ gbé lọ sọ̀nà kí ló fẹ́ máa nà kò lè rí nǹkan kan ibi tá a ti nà é dé. tí ìyún tó rí ìyún gan tó bá pé ṣé òun ò mọ̀ pé ẹ̀kọ́ tó ti rọ̀ lọ fẹ́ tún pọ́n lọ fún ni. ẹ fi ilé. wèrè túwẹ́kì ni. ṣé bá onídìí rẹ̀ ó dàbí bọ́mbà nìsá. ẹgbẹ́ kí ni wọlé. tó bá thank you. ọkà mi lára ìgbà ó dùn mí ó sọ di ṣẹ̀kẹ̀rẹ̀ Ọ̀yọ́ kíní táwa ń lò every Friday olóṣì. every Friday ti bàjẹ́ báyìí o. lọ́mọ lọ́wọ́. Friday olóyin ó ti di Monday ala ó ti di Friday ọ̀la agbọ̀nmọ́. ọmọ àpọ́nbẹ́pọ̀ rẹ̀ o òrékè lẹ́wà lọ́mọ. Thank you so much. Thank you. Yeah. Slow and steady. The race. With dedication. Bí mo ṣe ń bá ẹ sọ, òun gbà sí mi lẹ́nu yẹn wù mí lórí. Congratulations. Thank you, sir. Thank you, sir. Can you say please? Oh, thank you, sir. Thank you. Now tó ti wà confirm for the promotions. Yes, sir. Wow. Seriously. Bí wọn náà ṣe gba goodness lèmi náà gba goodness. How? Really? I've been promoted too. Bó tẹ̀ jẹ́ pé kò change office but back account ma change. Wow. At the end of the day. Wow. That's it. All right, sir. Àsìkò tó máa wá múra síṣẹ́ gangan ló dé yìí o. All eyes on you. Seriously, àwọn tó mọ̀ pé wọ́n wò ẹ́. Ṣiṣẹ́ kárakára, ṣe conscientiously. You once said I'm your role model. Can't you see the way it's working for me? It is. So that's all about it, yeah? Yes, sir. Congratulations once again. Thank you, sir. Thank you, sir. There you go. Yes, sir. Yes, sir. Sorry. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ìgbà wo ló ti ń lò? Bá mi, ó tọ́jọ́ mẹ́ta kan tí n ti ń rò. Mo rò pé bí bá ń pẹ́ lé jù báyìí lọ yóò bọ́ mọ́ mi lọ́wọ́. Mo ṣe wá wò pé kí n mọ́ lọ lénìí. Kódà kò burú kò bàjẹ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, Èkó tó mọ̀yàn kankan ń bẹ, ń bo lóde sí l'Ékòó. Mo kú mọ ibi tí ń lọ. Ọmọ bí ò ń lọ. Wo ìròyìn táwa ń gbọ́ nípa Èkó lọ́wọ́ yìí ó yàtọ̀ sí Èkó ti tẹ́lẹ̀ o. Wọ́n jó yé wa pé ńṣe l'Ékó ń fẹ̀ sí lójoojúmọ́ ní ń pẹ̀ka káàkiri. Àní ẹ mọ̀ jàyà mo mọ ibi tí ń lọ. Kódà ẹni tí ń lọ bá ti fún mi níwèé ìgbélú òun ní fi hàn wọ́n l'Ékòó. Ẹni ńlá sì ni títí mọ́ gbogbo àwọn ìjọba ni wọ́n mọ̀lé rẹ̀. Abẹ́rẹ́ mi lókun dìbà mi. Àwọn ìjọba mẹ́ni tó ń lọ bá olóṣèlú ní ọ̀jẹ̀ nìyẹn. Ju gbogbo ẹ̀ lọ́nà nítorí ẹ̀ lè Èkó tèmi mọ̀ ni pé bóyá torí iṣẹ́. Iṣẹ́ lòun ò sí ń lò wá mọ́ tó lè ṣe ni. Ọlọ́run mọ̀ jẹ́ kí n wá gbégbá abúgan kí n mọ̀ kiri kán wá máa níyẹn àmọ́ mọ́ o bó ṣe ṣe sisi tó ìgbà abúgan òun ní ń ta búrẹ́dì òun ní ń ta gbá òun ní ń ta Ọlọ́run mọ̀ jẹ́ orúkọ tí ò dáa tẹ́lẹ̀ kó kúkú wá bàjẹ́ yányán èmi ò ṣe o. Inú mi dùn pé wọn náà mọ̀ pé orúkọ òun ti bàjẹ́ tẹ́lẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ bó bá jẹ́ wípé Èkó yìí náà ni ọ̀nà àti làárẹ̀ wà kò sí wàhálà àmọ́ ojú ń ro mí torí ìwọ nìkan ni lọ́wọ́ mi nílẹ̀ rú sí ń bà mí bó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ń sìn ẹ́ lọ ẹlẹ́dàá ìyá mi ń sìn ọ́ lọ yóò bá ń dúró tì ọ́ wà á rántí ọmọ ẹni tó ń ṣe bọ́ ọ bá dé kó torí wọ́n lówó Èkó ní gbé má jẹ́ tí ò rí bẹ́ẹ̀ dákun bó bá ti ń pa máa kó wálé kó fi wá dé nǹkan mọ́lẹ̀ náà gbọ́. Gbọ́ àdúrà ni ẹ mọ̀ fi ràn mí lọ́wọ́. Ọlọ́rí ọ̀bọ̀ rẹ̀ rí ìyá mi ń sìn ọ́ lọ. Ìwọ wá lẹ wá ń ṣe. Àkàkà ọkọ ọmọ ológun ọ̀la. Sára mo sunkún ní ìlọ́kù. Ìwọ aláriwo yọkọjọ bá mi.
àní ẹ mọ́ sunkún ẹ mọ́ ṣe báyìí ṣe fẹ́ jẹ́ kémi náà mọ́ sunkún ni èkó ní ń lọ ìlọ́kù. bọ́dá mo ti wẹ̀ tán. mo ní mo ti wẹ̀ tán ẹ bá má sọ mi kí n wọ kí n lọ sùn. ṣorí aṣọ yẹn mo ti bẹ́ẹ̀ kó sínú washing machine. You see, ṣorí mo realize nípa aṣọ yẹn ó ti dọ̀tí ó ti dọ̀tí gan and mo feel pé o ò ní lè wọ bẹ́ẹ̀ lọ́la mo ṣe wá ní kí n bẹ́ẹ̀ fọ̀ so that by the time tílẹ̀ bá máa fi mọ́ wàá lè rí nǹkan wọ̀ láàárọ̀ la o ti understand pẹ̀lẹ́ tówẹ̀ tó wà lára yẹn náà ó lè fi yẹn náà sùn kò sí nǹkan kan tó máa ṣe ọ yàrá tó ti jáde yẹn ibẹ̀ ló máa wá padà sínsìn ibi tó ti wẹ̀ gángan yẹn ni o. aṣọ péńpé yìí ò ṣe é wọ̀ sùn. duvet tó wà lórí bẹ́ẹ̀dì yẹn wàá mú yẹn wàá fi bu wàá fi support rẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ọ. ok aṣọbora ń bẹ nílé. aṣọbora wà nílé aṣọbora wà nílé pẹ̀lẹ́ aṣọbora wà nílé. ibo rẹ̀ yóò wá sùn. ìwọ má wọrí pẹ̀lẹ́ mi sórí yàrá rẹ́bẹ́tẹ́ yàrá kólóbó ó gba 20 boys tàbá fẹ́ ra wa dénú. èmi rè lọ sùn. lọ sùn pẹ̀lẹ́ o ní problem dáràn ẹni tí bàjẹ́. owó yóò lọ kò lè lọ rárá tó àṣẹ inú kòkò dúdú lẹ́ẹ̀kan funfun ti jáde ọmọ tó yẹ pé gbà tí máa gbé rádaràdá báyìí ló ṣe rí ó dàbí ìgbẹ́ tó rùn aṣọ fáìn tó yìí. ó ti ẹ̀ jẹ́ ẹ̀kan màá wọ bẹ̀ máa jáde. aláwọn bọ́ìsì sẹ́yìn wọn ò dẹ́rùn wọn lè balẹ̀ ṣẹ́jẹ́. máyì máa ń kórè wa nìyẹn bóòní. agoro wàhálà ẹ̀wọ̀n ò rí ọlọ́run kí ló dé. lẹ́nu ọjọ́ mélòó yìí wọn ò réèyàn sọ pé àwọn fẹ́ kan àpótí ìjòkó débi kóló tí wọ́n fowó sí débi pé ká kẹlòmí tiẹ̀ wò pé àwọn jáde lọ táwọn èèyàn máa ń jáde tán máa ń gbàgbé kọ́kọ́rọ́ síta pé ẹ dákun ẹ bá wa jálẹ̀kùn wọn ò rí kò sí nǹkan gbogbo ẹ ó gbẹ ní. Òkèlè ọ̀rọ̀ kan máa ń pa mí lẹ́rìn òun rè wò áńgà mo ṣe lẹ̀ ààrẹ ni wàá gbé ó rí i pé mo ń change burglary síbi kan mo ń gbé géètì kó mi tó wà mo ń gbé káwọn èèyàn lè rí ni mo kélé ilé báyìí káwọn bó lálẹ́ wàá kó ni gbogbo ẹ̀ náà ni ó súnyàn ibi tẹ̀rọ náà ti wá bà mí jù tẹ̀rọ náà bà mí táyà mi wá ń já tí wọn kọ́ ọmọọṣẹ́ mi náà ń pè lọ́bi iṣẹ́. wọ́n pè ó sì lọ. ó dáhùn. ọmọ ni wọ́n ṣe sí. kí n fẹ́ ṣe àwọn ọmọ ọ̀sìn tó jẹ́ pé lórí ibú ni wọ́n àwọn ọmọ tá à ń gbà wọ́n ní ọ̀gá àwọn ọ̀fẹ́ káwọn ga ọ̀gá àwọn wọn fà wọn lọ sókè wọ́n ṣe gbọ́ ṣàgùkù bàjẹ́ wo èmi kan ṣàfilẹ̀ mo filẹ̀ sí kóòtù ọlọ́run. agoro kóòtù ọlọ́run bò ṣé ọlọ́run ṣe máa gba ṣe lóun fẹ́ máa ṣe ẹjọ́ ni sọ́ni tó bá jẹ́ pé mi nìwọ ni èmi ò gbàwó òun gan lèmi ò ní kó lọ ṣiṣẹ́. kó jẹ́ kémi wá gbowó. ṣé ìwọ kọ́ lọ̀gá rẹ̀ ìwọ kọ́ lọ́kọ́ ń tẹ̀ ni irú bàjẹ́ òsì wo nu. màá wá gbowó àákàn fi mẹ́mú. ẹ̀rọ wa ẹmu bíbo ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹmu là ń sọ yìí ni a fi jẹun ni láti fi jẹta ní ìsìn báyìí ni mo ti fi nǹkan látàkánú gbẹ̀yìn ìṣe gbogbo ẹnu mi tẹ́ mo tún wá fẹ́ kọjá yèmí lálẹ́ àná mo bá rí àwọn ọkùnrin kan báyìí tó ń pè ní fún sọ́ọ̀bù bá jókòó tiwọn làwọn ní kí n gbá kí n ló ń dùn yìí ló tutù mo sáwọn gbé kí ni mọ̀ bọ́nà fún mu skul sí ni. rep náà wà lẹ́yìn. èmi ọmọ ó sà ń dùn yìí àti kú ń dùn yìí ni. pẹ̀lẹ́ kí ló ṣe wá bí ata tútù rodo wàá kàn ṣáyẹn ni wàá dé máa jẹ yẹn wàá máa jẹ. àgòrò kí la gbé kí la dùn iṣẹ́ káfíńtà ò papọ̀ mọ́ṣẹ́ wẹ́dà kí ló dé tán ru kúrò mi. ikú kọ́ ẹ̀ sí pé kò jata. kí wàá lọ rorò mi kí mo ṣe. ẹ̀kú ẹ̀ gan náà kí ni ìwúlò ẹ̀. àgòrò adìyẹ tí òkú sì lè jàgbàdo wọn lè rò pé bóyá mi ìwúlò báyìí èmi náà wúlò mo dákun jábọ nítorí ọ̀rọ̀ kú tán tẹnumọ́ yìí gan ó fẹ́ ní fura gbé lúdò wájà ta lúdò. lúdò àwọn ìrìn ta lúdò báyìí o. kí ló dé. inú ń ta mí ìyìn sí ìjẹun rárá. ọ ìjẹun. àgòrò ṣé ewé ẹgbẹ́ ṣọ́ọ̀bù rẹ ti tán ni sáwọn ẹran ti jẹ. Òkèlè ṣe bọ́ọ̀rẹ̀ la pera wa báwo ló wà ní máa fi ní wéwu rẹ kó dáa. kí o kò sí yàtọ̀ wà tẹ wúrẹ́ náà bó bá jẹ́ pé inú dẹ́sáìtì lọ wà sọ́ọ̀dì jẹ́ tó bá rí ni. ẹ sà kí ló ní mo ṣe in fact wọn ló ṣe nǹkan kan mo gbìyànjú àti even push probably they will change their mind but I presume their mind has been made already gbogbo àlàyé tí mo ṣe ọkàn ṣáà ní pé service ẹ ti sún àwọn pé kó máa lọ in fact tó bá pẹ́ jù ń bí
ẹlòmíì àti replace ẹ lórí seat ẹ. ẹ̀ta mi wọ ìbẹ́sù owó. Wo nǹkan tí máa sọ, every disappointment is a blessing. You are a young, vibrant young man, energetic, and you are enterprising. Iṣẹ́ wà nígboro. Ṣé àìlèjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n lókè náà kan ṣàánú mi? Ẹ jọ. Yeah, it's only kémi ṣe on behalf of the company pé the official key, car key, you drop it, and gbogbo nǹkan tó jẹ́ ti company tó wà ní nkí ẹ̀, you drop it. To drop ẹ. Ẹ kí ló ń ṣe ọmọkùnrin tó ń ṣe ara? Your faith. Ìyẹn ti lọ nìyẹn. Ká mú. Mi ò ní ever fojú ẹ̀ sọ́nà láéláé. Òun náà mọ̀. Ṣé ọkọ mi o? Àti pé èmi náà tiẹ̀ fẹ́ yọjú sí dádì. Ọkàn wọn ń fà mí. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti gbúròó wọn. Èmi ìmọ̀ condition tí dádì mi wà báyìí. Pàápàá mo fi wọ́n lálàá mọ́jú. Oh, really? It's all right. It's fine. Kò jẹ́ pé mi ò ní lè tẹ̀lé ẹ lọ. Ọ̀nà ọjọ́ mi wà. It's fine, it's all right. Ṣebí Lexus yẹn, o ti lè handle ẹ dáadáa. Mọ́tò yẹn ti mọ́ mi lọ́wọ́ dáadáa. Kódà òun mo gbé lọ sọ́dọ̀ àbọ̀lọ́rẹ́ ń jẹta. Are you sure? Yes. Reason tí mo ṣe ń béèrè lẹ́yìn ni wípé tó bá yẹ pé kò tí ì mọ́ ẹ lọ́wọ́ dáadáa, bí a kò gbé lẹ́nà sí so that anybody tí ó bá kọlu ẹ lọ́nà wà lè wà justify. You understand? So reason ni. I will miss Fine. you. Yeah, I will miss you too. I will miss you too. Bàbá mi sọ fún dáadé àti mọ́mí pé èmi náà láìpẹ́ máa wá fi ara hàn sí wọn. Ẹ̀yẹ lágbára lọ. I will miss you so much. Ṣé ọkọ mi? I will miss you more, more, you know. I'm proud of you. Ṣé. Be careful. Ṣé ọkọ mi? Be careful with your driving, okay? Daddy, ẹ dẹ̀ ní ògbúrò rárá. Tí kò fèrè ẹ o. Mo régún tó ń jáde kẹ́. Mo sì sọ mo ké tó ń gbà tọmọ mi èrè kó. Mo ní ó má lè kó o léèyàn kankan lẹ́kọ̀ọ́ ó ní rárá. Ó lẹ́ni tóun ń lọ bá lẹ́kọ̀ọ́ èèyàn ìjọba ní gbogbo ìlú lọ́mọ ìlú mọ̀ọ́ká ni òun rèé o. Òun rèé báyìí gbà mí o. But daddy, ẹ má bínú sá o. Ẹ̀yin náà kò kù díẹ̀ sá. Because ìlú tẹ́ ò mọ èèyàn kankan bẹ̀ tẹ́lẹ̀ ara tẹ̀ nẹ́bí bẹ̀. Ẹ dẹ̀ yan dá àmọ́ kókó máa lọ bẹ̀ sá. Ẹ dákun ẹ má bínú. Kí n ti ń lérí ọ̀rọ̀ yìí náà. Àbí èwo ni gbàràn mi dẹ lẹ́rù tí ajínigbé fẹ́ dọ́kọ ẹni. Èmi oníkan gan ò ṣe wàhálà tó báyìí. Àwa wíta ìwé olé mi kò kù lẹ́nu ẹ. Ọ̀kárẹ̀ o. Ọ̀kárẹ̀. Daddy, bóyá ẹ bá dẹ̀ wò bóyá bí ẹ kẹ́ ronú sí sá, ó ṣeé ṣe kẹ́ léèyàn lọ́hùn tó kò tiẹ̀ lè bá wa wá ta lè rí bá sọ̀rọ̀. Èkó jìnnà ẹ fẹsẹ̀ sá lọ àyìn tí ò le ẹbí kò ti gán mọ́tò Èkó ni kò gbé kó lọ ńgbà ọba ti dé kó ẹ ń gbọ́ ọba ẹ lo bí oṣù bíi mélòó àá ìwọ àtàmọ́mọ́ ẹ gan ní ara yín ó sì máa bá mú nǹkan mi bọ̀ ńlọ́bá tán. Daddy, nǹkan tèmi náà ṣe ronú Èkó látijọ́ yìí nìyẹn because Èkó tóbi torí tí n bá ní mo wá lọ sẹ́kọ̀ọ́ 20 ọdún lénìí a lè má rìnà pàdé ara wa. Ńgbà tó ọmọ bẹ́ẹ̀ fi kámú kọ̀ràn ìwọ náà gba kámú bẹ́ẹ̀ mi náà ti gba kámú yìí kò ju bẹ́ẹ̀ lọ àbí ṣe nǹkan mi tó wà ń bẹ̀ ni. Àmọ́ mọ́ ìbádẹ́ ti mọ̀. Ọba ti mọ̀ kó sọ́ di dìndìnrìn kó sọ́ darin dìn ó má mọ̀ ní Èkó nǹkan má tiẹ̀ rántí náà lémi dépò pé yóò tiẹ̀ múra póun lè kó àbí. Daddy kò ń ṣe bẹ́ẹ̀ o kò lè yé yín ni. Ẹ dákun ẹ níjókòó ẹ máa wá kórè pípa lọ bẹ́ẹ̀ bá wo aago ẹ rí i pé àsìkò tágbàlagbà forí ti bùsùn ó ti tó dákun ẹ lè máa wá lọ ṣẹgbọ́n ẹ bá sì kọ́ tẹ̀ lọ ẹ máa ń gbé àga yìí ẹ gbé sókè ẹ dojú bẹ́ǹsì ẹ dojú ẹ̀ kọ òkè fún mi o ẹ gbọ́. Daddy ọmọ. ẹnu ìyá náà wàá ṣe lérí fún wa sá. ẹ bá rà sá. ó mọ̀ ṣe o sì fi ọwọ́ ara rẹ lé ògo dànù. a mú ògo wá fún ọ kó o gbà mú a fẹ́ yọ ọ́ kúrò ní dọ̀tí ká sọ ẹ̀dẹ̀ ní ayé ń fẹ́
àfìgbà tó dára rẹ padà sínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Dádì ẹ jọ̀ọ́ má tún ṣépè fún mi. Ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tó bá gbà ní kẹ́ ẹ bá mi gbà láti bá mi lò ó láti jẹ́ kí orúkọ kúrò ní ẹ jẹ́ kí n ríre lò. Ọlọ́run gba àwẹ̀ àtàdúrà wa ó dé ládé ìwọ fúnra lára rẹ ló fi ọwọ́ tí adé náà dànù. Mo ń gbàwẹ̀ sá mo ń gbà á ṣebí every Wednesday lẹ́ni máa gbà sá ìjọ tó yá mi jù láti break òun ní 3 p.m. bóyá nítorí mo dẹ̀ ṣe field work àárín láàrin bó tètè rẹ okun òfẹ́ gbé mọ́ni sá mo ń gbàwẹ̀ sá mi fi ṣeré sá. Nígbà tí o lọ sí ìlú tó ti ń ṣiṣẹ́ gbogbo ìgbà tàsìkò ni máa ń pè ẹ́ pé má fi àwẹ̀ àti àdúrà sílẹ̀ nítorí pé òun gan-an nìkan ọ̀nà àbáyọ fún wọn. Mi ò fi lè sá every Wednesday sá mo máa ń gbà ara mi kì í fi ṣeré sá ẹ̀mí mọ́ ṣe lẹ́rìí ni mò ń gbà sá nítorí ẹ̀mí ìjáde ìjọ Wednesday má mọ̀ mọ̀ fílẹ̀ ní péjú àwẹ̀ àtàdúrà rí. Ọmọbìnrin tó bá lájọṣepọ̀ nǹkan. Àmọ́ mọ̀ ẹ ṣàṣẹ́rí gbogbo ẹni tí Ọlọ́run dá tó jẹ́ ẹni ara ló máa ń ṣe àṣìṣe nítòótọ́ mo lè ṣẹ̀ṣẹ̀ nípa áńgùn yẹn sá àmọ́ láàrin àti yín kò sí nǹkan tó kàn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nǹkan tí mo sọ yẹn dáàdi ṣẹ́rí mi ò ríṣẹ́ gbà àwọn customers ò pè mí mọ́ tẹ́ẹ̀ náà bá ṣàkíyèsí ẹni mẹ́ta mi ìmúdà mẹ́wàá wa mọ́ mi ò ṣe dáàdi God bless you mọ́ kò sí nǹkan kan lẹ̀ mọ́ èyí tó wà láàkáǹtì wọn ti wọ red ẹ̀sà gbogbo ẹ̀ ti ń dàrú mo ti fẹ́ máa ta nǹkan ni mo ti fẹ́ máa ta nǹkan jẹun ẹ jẹ́ ká fi àmọ́mọ́lẹ̀ lábúlé wọn ò ní nǹkan kan ṣe a ní iṣẹ́ ní kẹ́ bá mi gbàdúrà ẹ̀kọ́ mo ti ṣẹ̀. Ẹ̀rí aláìmọ̀kànmọ̀kàn ntí aláìmọ̀kàn bí ṣe rẹ̀ lọ́pọ̀ àmọ́mọ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí òun ní sínú ayé ẹ̀ òun nìkan ni ọ̀nà àbáyọ fún ọ àti tó bá wọnú ayé rẹ padà bẹ́ẹ̀ ni nítorí pé òun ni ọ̀nà àbáyọ tó máa mú ajé padà wọnú ayé ẹ̀. Àmọ́mọ̀ bẹ́ẹ̀ ni. ẹ tẹ́lẹ̀ ṣàdúrà fún ẹ jẹ́ kí n wá lọ ẹ kò yàrá mi jẹ́ kí n sáré wá lọ ẹ ṣàdúrà fún ẹ jẹ́ kí n wá lọ sá. Olúwa Ọlọ́run wa àwọn awúlẹ̀ síwájú lásìkò yìí Olúwa gbàdúrà wa àmín Olúwa gbàdúrà wa àmín Olúwa gbàdúrà wa ẹ jẹ́ ti sèlú ẹ jẹ́ máa Olúwa Ọlọ́run ti gbọ́. àmọ́ ọmọ bẹ̀tà àmọ́ ọmọ bẹ̀tà ooo ojúlóge ọmọ lolo arẹwà obìnrin àní máa ṣàwọn ṣòun níyà àmọ́ ọmọ bẹ̀tà rọra ṣe máa pọ̀ra rẹ̀ àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro wọn ò dẹrùn. Ẹ káàsán mà. Báwo ni? Yes ma. Káàsán báwo ni? Ẹ ń béèrè yẹn ní àbíbò ni. No, mi ì béèrè anybody. Ìwọ ni mo rí tí mo fi dúró. Èmi. Ojú mi sì ti á lọ rárá yín o, yín rò pé mo mọ̀ yín o. Èmi ni àmọ́mọ́. Bẹ́ẹ̀ ni. Tí ìwọ àti àwọn dìdìrín ẹgbẹ́ ẹ máa ń pè ní àmọ́mọ́ ọbẹ̀ta. Àmọ́. Ikú náà lè rí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀. Ó jẹ́ dìde. Wọ́n kéré sí nọ́mbà. Dídé o. Ó jẹ́ dìde. Very crazy girl. She has always been like that. Ẹ bá ń gbàgbọ́ sá. Ìyá wa ṣe gbádùn. Ṣé bí jẹ́ ilé ìfowópamọ́ sí ni? Àbí wọ́n ṣe bá bí àlà ń bí? Tẹ́ fi ń gbówó wèrè bọ̀ tẹ́ rò pé wèrè náà ni ó gbà lọ́wọ́ yìí. Ẹ dákun ìyá wa ṣé ẹ̀yin méjì ni owó tẹ́ fi ń tẹ̀wó ńlé? Kò sí múrí márùn-ún gidi mọ́ gbogbo ẹ̀ náà ti kó ńlẹ̀ ẹ gbà. Ó dá wọn ò fẹ́. Wọn ò fẹ́. Gbajúmọ̀ alálùbọ̀sà ṣáà ẹgbà. Bàbá mi ẹgbẹ́ lè. Àmọ́ tẹ́ǹta tẹ́ ń jẹ sáràtà. Mọ́ mi gò lè sọ pé orí mi burú ńlé ká tó sọ pé yìí. Gbogbo èèyàn ló ti mọ̀ ládùúgbò pé yín wà là ní ẹ bá ń gbàlùbọ̀sà. Ìwọ náà ti mọ̀ yí pé kò sóṣì ń hàn kó tó máa mówó orí ibú bọ̀. Ó ti mọ̀ pé wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ṣáàgbà. Àmọ́ tẹ́ǹta tẹ́ ń jẹ sáràtà. Ó a jèrè. Ọ̀rẹ́ mi, kí ló dé? Kí ni mo? Wá. Ṣé ìṣe pé kí ni ìbọ̀dá rẹ tún ti bẹ̀rẹ̀? Wọ́n ràn bọ̀dá rẹ. Olúwa ọmọ láàṣẹ gbà. Ṣé bá dábàá sí òní mojú olówó ẹ̀ ni? Àmọ́mọ́ ni o. Àmọ́mọ́ ni. Àmọ́mọ́. Kí ló ṣàmọ́mọ́? Àfìgbà tó mọ yìí tó fi kiri burúkú rẹ̀ tí fi ń gúnlẹ̀ kiri tó fi ránra rẹ̀ lọ sọ́run. Elédùà o ẹni rẹ̀ lọ́lẹ̀ yìí ìkúnlẹ̀ abiyamọ o a sì wí fún un tó ọ̀rẹ́ mi dákun mo kú sí ìlọ pàápàá
sọ́tún gbòkú rẹ̀ dé. òkúta ni àmọ́ mọ́. kí ni mo ṣe ọgàn báyìí náà ṣé mo ló kú ni àǹtí kò fò sí ẹ̀yin kan yàtọ̀ sí bóòdà gan ni kí ló dé náà ọmọ tó yẹ kí inú ọkọ̀ bọ̀gìnì báyìí mo ti rí ọkọ̀ bọ̀gìnì tó lọ́rọ̀ wá kàn bò táwọn wì tó kàn mọ́jú pẹ́pẹ́pẹ́ kódà orí takasúfè kan ní gbọ́ ní ṣe báyìí mo ní kí ni àṣegìrì gbè ní ọ̀rẹ́ mi ṣe mọ́tò àmọ́ mọ̀ fi mi pa ó fi mi wọ̀ gan tí èsèré mo dákú tẹ́ méje nígbà tó lóun àmọ́mọ́ bẹ̀ ta. ẹ dákun kí ni mo ń sẹ̀yìn èèyàn gan pàápàá tẹ mọ́ ń bẹ́ gànràn ẹ ní fojú balẹ̀ kẹ́ ẹ fi wádìí ọ̀rọ̀ ẹ kàn mọ́ bẹ́ gànràn ó dá ń gbé èèyàn tí ń bẹ́nu ọkọ̀ bọ̀gìnì báyìí ó túmọ̀ sí pé òun ló nẹ́nẹ̀ ṣé wọn ò lè fi ránṣẹ́ ni. rántà ní iṣẹ́ ìṣeré mọ̀ kọjọ́ òsì kì í mọ̀ ṣeré lọ́mọ tó yẹ kó ẹsẹ̀ gbowó owó tó dà gan lọ́dún mẹ́wàá sísè kò lè ná tán. ẹ dákun ṣé ti ń ṣaṣẹ́ ni. ọba ṣaṣẹ́ ó ti pè é ọba ṣaṣẹ́ jáwa náà sà kárí bí ó ti rí ó ti mọ̀yàn jù ọmọ pàtó ránkì. èrò ni ṣé òye pé ó ti jẹyàn mọ́yàn. ó ti mọ̀yàn jù ọmọ láìsí gan pàápàá. ọmọ láìsí ó ti dáwọlé ayé nù. ẹ má ti sáwọlé ayé ó ti bójú ẹ̀ fún ó ti rí mú yányán ẹ dáwọ náà kábó ní rèèyàn kí lè wá lè tẹ ẹ bẹ̀ wò. sọ́nsáṣẹ́ ẹ jẹ́ ká múra sí. èmi gan fẹ́ mọ láìsí. èmi gan fẹ́ ṣáṣẹ́ bí n ṣe wà yìí. àwọn tèmi ń tatẹ́ wọ́n ń tatẹ́. àmọ́ mọ́ bàbá mi. olójú a máa ṣe òun mà dúpẹ́. èmi náà ni bàbá mi ẹ wò èmi ò ṣaṣẹ́ gbowó bẹ́ẹ̀ ni àánú ni mo rí gbà ọ̀rọ̀ yìí kan ni mo máa ń rántí ní gbogbo ìgbà pé kò sí bí òkùnkùn ṣe lè ṣú tó mọ̀nàmọ́ná á tàn mọ́lẹ̀ fún wọn lóore ẹ wò ẹ ṣáà máa bá mi dúpẹ́ mọ̀nàmọ́ná ló tàn sínú ayé mi tí gbogbo ẹ fi di báyìí. ẹ bọ́ ọba tiẹ̀ wá sásẹ̀gbò torí pé àwa náà ti ń jánu olùwọ àyè náà ó ti ń tó bí ijọ́ mẹ́ta ajẹ́pọ̀ ń sásẹ̀gbọ̀ pẹ́nu. bàbá mi ẹ ti já gan-an. gidi. ẹ wò mọ́tò tí mo gbé wá yẹn òun ní kẹrin òun ló dẹ̀ kéré jù náà àwọn mọ́tò tí mo ní. ọkọ̀ kẹrin bó ló ti ṣe lẹ́nu ojú òsíjọ́ wo tó lè pé gbogbo nǹkan ti yí padà àwọ̀ rẹ ti yí padà o ti ń lọ ọkọ̀ mẹ́rin èdè ẹnu rẹ gan ti yàtọ̀ bó ló ti jẹ́. tí bá sọ pé mi ni mo ní tí bá dẹ̀ sọ pé mi kọ́ ni mo ní mi ò jayò pa torí nǹkan ọkọ mi nǹkan èmi náà ni. ẹ gbà mí àmọ́ mọ̀ mi o ti lọ́kọ. mo ti lọ́kọ ọpẹ́lọpẹ́ Kọ́lápọ̀ nílé ayé mi ẹ bá ti má fojú rí mi mọ́ Ọlọ́run ló fi ọmọkùnrin yẹn ṣe sábàbí rere fún mi ẹ bá má tún fojú rí mi mọ́. Ọlọ́run ò ní jẹ́ lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ kókó mílíọ̀nù odò tí irú mìnìmìnì ò ní jẹ́ wo ipasẹ̀ Ògún lọ bá wáyé Ògún sì ti sọ fún mi pé òun ò ní fẹ́ jẹ rẹ wẹ̀ láéláé bẹ́ẹ̀ mọ́ sọ fún ẹ wo ẹ ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo àdúrà tẹ bá ń gbà fún mi ẹ má bá mi tàn sóhun náà kó lè bà. àdúpẹ́ mo máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀yin ọmọkùnrin kan máa wọ wáyìn ó pe ipa rẹ̀ ní sowande ọwá bàbá ni ẹ òun béèrè ilé àwọn bẹ̀tà mo ní ta ní jẹ́ bẹ̀tà mo júwe ilé àwọn bẹ̀tà láì fún pé kìí sìn àyín ní bẹ̀tà tèmi ń gbé. gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti di àfisẹ́yìn tẹ̀gùn fíṣọ mo ti dàtún bí mo ti lọ́kọ mo ti ń gbègbè ayé àlàáfíà. n tí mo fi ọmọ sọ lẹ́nu rẹ̀ gan ni n tí mo fẹ́ máa gbọ́ ni pé o ti lọ́kọ o ti dàtún bí kò jù bẹ́ẹ̀ lọ sọ gbọ́ ẹ̀yin ó ṣe nǹkan kan fún mi sórí ẹ̀yin gbogbo ń tọ́ra wáyé á wà búrẹ́dì sí ara búrẹ́dì ní wàá ha fún gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ládùúgbò pé tán ọmọ mi tèkó dé o ẹ̀yin náà wàá gbàbọ èkó sínú odò tí wọ́n ṣàdúrà fún sọ wàá rọ́kọ̀ yìí ọwọ́ ẹgbẹ́ mi káàkiri ìgboro wọ́n mọ̀ ju wọ́n sáwọn èèyàn pé náà mi dùn ọmọ mi dé o ọmọ mi dé ayọ̀ mi kún o. bàbá mi àwọn aráalé ń kọ́ gbogbo àwọn ìyá sẹ̀bílì. ìyá sẹ̀bílì ti kú. kí ló pa wọ́n. àjàmbá ọkọ̀ ni jàmbá ọkọ ni o fìyẹn o àti bàbá Samson ni. bàbá Samson náà lọ. Òkèlè ní sùúrù máa tó dé mi mọ nǹkan tó máa ń kan lójú ní sùúrù jàre. ẹ gbogbo àgòrò sọrí èmi fẹ́ kéèyàn fún òwúrọ̀ ṣeré o jẹ́jẹ́ lèmi ṣiṣẹ́ lọ́wọ́ kan wọ́n pè mí tó ní ẹ kí ni wàá wọ ẹsìn tó sì wọ́n kó wá wọkọ̀ àjòkó sí ìwé kankan yóò kankan àrígún tó jáde kẹ́ni òní o ẹnìkan kan ò gbà mí báyìí kọjá èmi yóò padà sí ibi tẹ́mi ti ń ṣe tèmi o. má padà
mo kàn fẹ́ kí mi àti ẹ̀ kàn fojú gan ní ẹ̀ báyìí ni kí wo gan lè rí nǹkan tí mò ń sọ. ká fojú gan ní ẹ ní lálábà àbí sùúrù ẹgbẹ́ ó yá mọ̀ sí Paris ká mọ̀ wò lọ́ngbà náà. òun ló yọ àbọ̀mọ́ òun rè àbọ̀mọ́ sámọ́mọ́ ni wà á bọ́kọ̀ ilé. òun ni mo sọ fún ẹ òun ni. No, fire. Irọ́ ni o. sórí yín ò pé ni òyìnbó tó ṣe mọ́tò gan ṣé ó jẹ́ cross bẹ́ẹ̀ ṣe cross yẹn ẹ̀dẹ̀ ń bú ẹ̀ ṣe lórí burúkú ṣé ẹ fẹ́ dá wà láti mi lọ́rùn ni. má dé ìlú kí ló ṣe wọ́n ń di ẹni àrí àní ká pọ́n ilé òwa ní bàbá ìyàwó rẹ̀. irọ́ agoro irọ́ ìwọ kí ló dé tí wọn náà sọ̀rọ̀ ẹ̀ di drug master tó ń ṣe báyìí tó bá ní kọ́ gbá báyìí láì play table tennis ó dàbí ìgbà tó kàn fẹ́ gbá lójú ni àmọ́ mo dáràn mọ̀ gbà mí kẹ́ ṣé wọ́n ti gbàgbé rẹ́kọ̀dù tá a máa ń ṣe ni pé àwa la kọjá ẹ̀sùn àwẹ̀ òkò tó rí wa fín ó dùn mí pé kọ̀ọ̀kọ̀ òyìnbó àyàmú sọ́ọ́rì o. kápẹ́ ti já wèrè àwa la máa kọjá gbọ́lọ́pàá sí yín sí. pé nílùú táwa yìí. ṣé kẹ̀kẹ̀ owó ti gbàgbé. olóore táwa ṣe fún wọ. ọ̀rẹ́ ni kó tó di kẹ̀wù kẹ̀kẹ̀ gbogbo mẹgàbáìtì ẹ láti lò tán kó tó di pa ọ lọ kí wàá ní. tábàtì gan kò ní kẹ̀wù. irọ́ mọ balẹ̀ kò lè jà lè rírọ sáà pa kókó ṣe nǹkan tí ká ń dalẹ̀. kí tá a ṣe kẹ̀kẹ́ o àwọn ti lo mẹgàbáìtì ẹ tán kí ló ṣe a ti lo mẹgàbáìtì ẹ tán bó ṣe wà níjọ́ kan tó bá débi tó ti fẹ́ ra sim tó bá ní mo fẹ́ ra wọ́n sọ kó lọ kọ̀mpútà village gan wọ́n lọ ti kó virus. orí bíi Salama kòkó nìkan ni you are very stupid ó dé bá ó pariwo ó lọ sí kí ló gbé 4 táyà tí bá máa jọ lójú máa gbé 3 táyà tó ẹ nìkan ò rírí. sórí pé wèrè ni ẹ o. wèrè bóyá tí bò kí wọ́n á nìwọ. nígbà tá a joyè aláìnírònú ara Galatia tí ọmọ inú wa kọ́lé táwa wa ń lọ jíṣò sórí pé orí wa ò pé. orí wa pé a lè fẹ́ mọ tajà ń sọ pákó. àmọ́ mọ́ra mọ́tò àwa wa ń lé kiri sórí wa pé nìyẹn. ṣe ń gbọ́ àgbà kí ẹran àgbà wàhálà wà bẹ àbọmọdé ìta. ta lọ ọmọdé àgbà tí o bá ti ní sílẹ̀ ọmọdé ọmọ ta ni. táwọn ọmọ yìí ẹnjìníà bàrẹ ọ̀rẹ́ mi ẹnjìníà ó sọ prapra. ó rude ó proud ó proud ọmọ kàtà. not only rude ó wà disgusting gan. no kì í ṣe pride o. yeah actually àmọ́ mọ̀ ni mo wá ilé wọn ni mo ń lọ wọ́n mọ̀ pé ó ti tó jọ́ mẹ́ta tí mo ti wá sí àdúgbò so mi ò really mọ ọ̀nà dọ́dọ̀ wọn mo ti má ti rí I will find my way. mo sọ ṣé mo lámọ̀ ọmọ màá ṣàgbákò ṣé kò ṣe báyìí. ó ṣe é tá a bá ti róhùn gangan bàbá ẹnìkan jẹ́ ká lọ gbé tá a bá dẹ̀ ti gbóhùn á bọ̀ wọ ọmọ jáde olóòbùkún mọ́tò tó ń gbé mọ́mọ́ pọ́n nǹkan ló ní mọ́mọ́ ó lè ní. ìwé wa máa sọ ọlọ́pàá báwo ẹjọ́ sójà mélòó ni wọ́n tẹ̀lé yín wá tí wọ́n gbé amútàǹkà àti bọ́ọ̀mù ṣé ìlú ẹ̀kẹ́ lòun àti bàbá ẹ̀ sun wọ́n báyìí bí ìgbà tán fẹ́ sọ ní nìyí òun wà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ yìnbọn pa wọ́n. no àmọ́mọ́ ni mo béèrè. ọdún ẹ̀rí àti ẹ̀wò ẹgbẹ́ ṣé ẹ fi spanner sínú mọ́tò yín kó tó di pé ó gbé kú. owó ọgbà ìyá rẹ ni o fún ọ má dàjẹ bọ́ bá ń lọ àtiwọ́ náà ọ̀kárin láyé ìpínyìnrè bọ̀sùn ndí olójì náà tì mí lẹ́yìn ó má tì mí lójú o ọ̀kárin láyé ọmọ tí ní ó lọ ìlú èbó yóò rè kó yóò máa yọ̀ bọ̀ wálé. ń bọ̀ ló ti fẹ́ kò ní dé láyọ̀ àbí wèrè ni ń bọ̀ ló ti fẹ́ dé ọmọ tó jẹ́ láti bọ̀ kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé. ṣé ẹ̀yin ò mọ̀ pé owó ló léegun ọmọ yín náà ni. wọ́n ní aṣọ aláṣọ ni ọ̀gá rẹ̀ dàbúrà o àwọn tó kó wọn wá látẹ̀kọ́ àwọn náà ti dé yìí o àwọn sójà ti wà nílùú gbogbo ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àná ẹ mú wọn. ẹ sà bọ̀dáwẹ́dà ṣẹ́rí tí màá ṣe sí èjì mo rò mọ́ yín lára mo mọ̀ kó tí mo lè sọ fún yín o káti ìpàpá wọn ò gbọ́n ẹ̀yin ò ṣáà irun fúnfún ló wà lágbọ̀n wà lórí tiwọn kẹ́ má tiẹ̀ lè sọ̀bẹ̀ torí ẹ̀ pé ẹ̀mí ẹ̀ ń bẹ́ o. ṣé pé mo sọ ṣé mo ẹ bá sọ fún yín pé tí mi lówó rí ṣé mo sọ fún yín pé mi lówó ni. ṣé ọ̀gá wọn ní gbéraga. irọ́ wọ́n sọ pé owó kọ́ ló jí pé mọ́tò ló gbé. ẹ dákun sí ò sí orí mo máa ń wóró owó tó méjèèjì àmì mi ò rójú rí. àmọ́mọ́ ni mo bèrè sá. àmọ́mọ́. ọmọ yín ni. kó o sì máa wá wò àmọ́mọ́ sí èrè èkó ni kódà àwọn ohun tó kó wálé òun lè mí fáwọn èèyàn tí wọ́n ń ṣàdúrà fún mi kọjá lọ nísìnyí ṣé ò sí. ọjà bọ̀ sí wọn lára ni. ó ti yé mi from your condition one can tell from the look òyìnbó ti di pé
ẹ ra sà ṣé ẹ lè ṣe mí favour kan sà ẹ lè fún mi nọ́mbà ẹ. nọ́mbà mọ́mọ́ kò ní ẹ̀yìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ téèyàn pè sí ó ní ẹ̀yìn aago ọkọ òun ni kéèyàn máa fi bóun sọ̀rọ̀ béèyàn bá bóun sọ̀rọ̀ nọ́mbà ọkọ rẹ̀. ó ti lọ́kọ ni. ṣé oró pin pé kò ní lọ́kọ. ẹ jẹ́ ta ló fẹ́. alálùbáríkà ni. ẹranko ni ẹ máa gbọ́ béèrè wèrè. ok sà ẹ sà ṣé ẹ lè fún mi ní nọ́mbà ọkọ ẹ. èmi ò lè fún ọ ó ti gbọ̀n jù. ó ní reason. ó dàbí ìgbà tí o fẹ́ sẹ̀ ti tíráàpù lẹ̀ fọmọ lọ́mọ ni. àìjọ ẹ sà kò lè yẹ yín ó ní reason sà àìjọ torí Ọlọ́run. ẹ wò ẹ jẹ́ àṣẹ báyìí ṣe rí ẹ̀yìn àbọ̀dé èkó tí mo wá fáwọn ọmọ tí wọ́n kú wọn àyìn búrẹ́dì àti mílòkù ẹ̀jẹ̀ ń fẹ́yìn náà kẹ́gbọ́n. ẹ jọ excuse me please. mílò please. ṣòkòtò mílò. excuse me sir please ẹ sà ẹ jọ ẹ fún mi nọ́mbà ọkọ ẹ Ọlọ́run ọba mo fi bẹ̀ yín èyí tó ti dánú ọ̀rọ̀ yóò ní bàjẹ́ ẹ jọ torí tọ́ lọ́rùn ẹ jọ ó wà very important ẹ jọ mo bẹ̀ yín ni. ṣé kíní yìí le kókókó ju bó ti mú yìí lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ sà ẹ jẹ́ fún mi nọ́mbà ọkọ yín. ó tí ẹ bá ṣe ti ẹ̀yìn Ọlọ́run tó fi kọ́ ń lọ́rùn èmi ò ní fún nọ́mbà. ẹ má bínú. wàá jùlọ torí àwọn eléré pẹtẹkì bí òkè màpò ìhun ò ní fún wọn. ó ní síbí. ẹ̀rọ kó sọ wá di síbí àtọ Abíọ́lá ń gbà náà. àyìn náà gbà pẹ́ sí àyìn ẹgbọ́. 080 00 77 three direct wà mí. 47 wọ́n tún yọ tó sọ pàǹtẹ́sàn. ẹ ṣe gan ẹ ṣe. ṣé ó pè lójú mi. what. wọ́tà kí iná jó yín tá ń kú fún yín. kí ló ṣẹlẹ̀. Kọ́lápọ̀. ta ló jẹ́ bẹ́ẹ̀. iná ti kò kébẹ̀. ta ló jẹ́ bẹ́ẹ̀. nọ́mbà ọkọ. ọkọ àmọ́mọ́ ọmọ. àmọ́ bẹ̀tà òrékelẹ̀ wà lọ́wọ́. Thank you. Yeah, you're welcome. Sit down. Sit down. Can you review this? Mori. What? Kí ló ń wò káàkiri? I'm proud of you. Àtìgbà ó ti wọnú compound ló ti ń rọjú. I am proud of you. You're doing well. Thank you. You're doing well. Thank you, my brother. I'm proud of you. Thank you, my brother. Àánú Olúwa náà ni mo rí gbà. This is quite huge. Ọlọ́run ló ń ṣeré ọwọ́ ẹ̀. Àbí Adugbo fọ́nà. Adugbo. Ṣé wàá right? Kí ni ṣé kò dé wá stressful fún ẹ nígbà tó ń bọ̀? Nah, just direction from 1 or 2 people and I'm here. Yorùbá bọ̀ wọ́n ní abirẹ̀ náà ṣì náà dọ̀. I'm here. I know you are a smart guy. Bad guy. Olùfẹ́ rí mi fọ́rọ̀ kan tó wà very urgent. Can we talk it out now? Jẹ́ ká sọ ètò wà very important. Oh baby, you okay? Bẹ̀rẹ̀ nǹkan tó máa jẹ. Kí ló fẹ́ jẹ kó fún ẹ ní nǹkan tó máa jẹ? Mo rí rẹ̀. Hold on, guys. Ṣé ẹ mọ̀ra yín rí ni? Ọkọ mi. Tí wọ́n bá ń wá ìkà èèyàn, ẹni tó jókòó yìí. Tí wọ́n bá ń wá ọ̀dájú èèyàn, mo rí rẹ̀ ni. Mo rí rẹ̀. Ìwọ. Ó tàn mí síjà ẹkùn. Ó rán mi níṣẹ́ dé tòrutòru. Ẹlẹ́dàá mi á dà fún ẹ. Mo rí rẹ̀. Ẹlẹ́dàá mi á fi àjẹ́ ọkọ mi. Àmọ́ mo máa ṣe pé mọ́. I'm sorry, ó wà lára nǹkan tí mo wá rí ọ̀rẹ́ mi fún. Ṣé understand tó bá mọ nǹkan tó ń ṣe mí ò tún ní ṣépè fún mi. Sorry, from head to toe, packaging lówó, I am finished. Má jẹ́ kí n sọ pé mo ti tán, kò sí nǹkan, I am so empty. Gbẹ́nu ẹ sọ̀rọ̀. Iná tó ń jó mi lábẹ́ aṣọ tó bá mọ bó ṣe ń jó mi sí ni, ó ní mo fẹ́ wá ṣàlàyé fún mi. Àmọ́ mọ́, you need to. Tí kò bá ṣe Kọ́lápọ̀ tó jẹ́ sábàbí ire fún mi, ṣòro pé ó tún lè fojú ẹ̀yìn rí mi. Ọ̀rẹ́ mi, baby, you know I'm not a bad person. I am not. It's all right, baby. Calm down. Káàdì ìtẹ̀múwá yìí káàdì ọ̀gá mi ní lóòótọ́ téèyàn bá ní parọ́ torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Àmọ́ ọ̀gá mi tẹ́lẹ̀ fún yín káàdì yìí ẹnjìníà lẹ́yìn pé wọ́n ọ̀gá àti mòdì ẹ̀ ṣe ẹnjìníà olóṣèlú ńlá ni wọ́n ti gbìyànjú mọ̀ àti pé wọn kì í gbé ìlú ìtàrà bíi ní Cameroon ọ̀la Congo ọ̀túnla Amẹ́ríkà bó ṣe máa ń lọ káàkiri nìyẹn àti bí ọ̀sẹ̀ mẹ́rin gan lẹ́yìn ni wọ́n ti sílé ẹ̀yin wá náà fún yín káàdì ọ̀nà ìmàbọ̀ bí ó dúpẹ́ kan o. Wọ́n wá ṣiṣẹ́ ìlú wa ni àwa pàdé wọ́n wá bù mí ìwé pélébé yìí wọ́n ní fi ṣèwé ìdánimọ̀ Èkó mi. Ọ̀gá wa ṣiṣẹ́ lù yín ọ wá ní ìwé gbèlú yín rè kí má tán yìí wọ́n ti lójú ìdára. Àwọn wa ò sórí ibú pọ̀. Irọ́ wọ́n ti lù yín jìbìtì
ara ni kò sí pé abákọ̀ ẹ máa padà síbi tẹ́ ti ń bọ̀ ni. ilé padà ṣàánú mi. ẹ ní padà kí wàá lè fẹ́ kémi ṣe fún yín bẹ́ẹ̀ náà lónìí. ẹ ṣàánú mi ẹ bá ń wá wọn jáde ẹ bá ń wá wọn jáde. ṣé rí ẹyin ohun ọ̀gá tèmi tẹ́ ń béèrè kò kí ń ṣọmọ kékeré o ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní bẹ́ẹ̀ ni wọn ó dẹ̀ máa pé ọmọ 50 ọdún. mo gbọ́ ọmọ kékeré rẹ ní tẹ́mi wí. ẹ̀jẹ̀ wà ń bí ẹ̀jẹ̀ wà. ẹ wá ẹ má bínú ẹ má bínú. ẹ̀jẹ̀ wà lọ́dọ̀ yín ẹ ṣàánú mi kí tí ẹ fi sún lọ́jọ́. tó dẹ̀ ti bọ́ ọ̀sẹ̀ sí ọkọ̀ gàba ẹ má bínú. àmọ́ máa ń sọrí ibú o àmọ́ máa ti sọrí ibú. ẹ padà wá. ẹ jẹ́ ṣàánú mi. ẹ bẹ kú ká ẹni wọn ọwọ́ ṣọ́ máa dùn. bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni díẹ̀ mi ṣe àlàyé fún mi kò fi kọ́kọ́ pamọ́ fún mi nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ alẹ́ ọjọ́ tí mo gbé dénú lé yìí mo ní kó lọ wẹ̀ ìgbà tó ṣáwà tán tó bọ́ síta mo rí ògo Ọlọ́run lára ẹ̀ mo rí wípé àlùbáríkà Ọlọ́run ara ọmọ ìlú parí sí ẹ̀mí mi ò gbádùn ara mi ò balẹ̀ bí mo ṣe rí bí kí n ti débẹ̀ ni èmi àti arábìnrin jọ wà mọ́jú àjọṣeré nígbà tó di ọjọ́ kejì ni bàbá mi pè mí bàbá mi jẹ́ kó máa yé mi wípé àlejò kan wà nínú ilé mi lọ́wọ́lọ́wọ́ báyìí dádì mi ní mi ò gbọ́dọ̀ jẹ́ kó lọ wípé mo gbọ́dọ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó ni. ọ̀rẹ́ ṣorí bó ṣe ń wo arábìnrin oyún oṣù méjì ló wà nínú ẹ̀. oyún oṣù méjì. àmọ́ ọmọ ìbí jọ̀jọ̀jọ̀jọ̀jọ̀ ẹ má fi nǹkan gbogbo ṣe oníbàwọ̀. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lè gba ẹlẹ́gbà. nǹkan tẹ́nìkan rí tó ń bọ́mú ẹlòmíì rí tó ń pọ́nlá àmọ́ mo dúpẹ́ pé mi ò rí ẹ lọ́jọ́ náà mo dúpẹ́ pé mi ò rí ẹ lọ́jọ́ náà torí pé tí bá rí ẹ ó ṣeé ṣe kí n má pàdé Kọ́lápọ̀ tó gbé mi dé ibùtí ayọ̀ ó ṣe mo dúpẹ́ ó ṣe ìwọ lọ́lọ́kọ́ tó tí mi sí ibùjókòó ayọ̀ ó ṣe kọ́ mi. Ah! Please. Kọ́lá.
I'm hot. You're hot. AC wà hàn. wo jọ torí Ọlọ́run gbogbo nǹkan tó láyé mo fi bẹ̀ ó lè bímọ kó gba ọmọ jẹ́ kí n jọ mo. ọjọ́ má ṣe hà kankan mọ́. ẹ sà dádì. ìwọ mọ̀ pé abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó ti di wàhálà òun sì ti gbàdé mú ní tiẹ̀. ìwọ mọ̀ pé inú ẹ̀gbìn lọ́la ń gbé ni. má torí pé wọ́n ń pè ní àmọ́mọ́ bẹ̀tá òun náà ní fàdákà àti wúrà tó sápamọ́ sára tiẹ̀. inú ẹ̀gbìn lọ́la ń gbé ẹni bá máa fara yọ́lá ó di dandan kó fara yí ẹ̀gbìn rẹ̀ kó tó rọ́lá o. ẹ sà mo gbà sà àmọ́ dáàdi ẹ wò mí dáadáa ẹ wò mí ṣe lóore ẹ ṣàánú mi lọ́wọ́ tèmi gbé dáàdi ẹ jọ kí lọ́nà àbáyọ kí ni máa ṣe tí máa fi bọ́ lóko ẹrú ẹ ṣàánú ẹ sà kọ̀ǹténà lẹ̀ ń wò kọ́ńtẹ̀ǹtì ẹ ti empty kò sí nǹkan kan mọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi sà. sùúrù lọ tó wà lẹ́yìn ìgbà o sùúrù àti ìbẹ̀ Ọlọ́run pé tó bá fi tó bí ọdún 10 ó ṣeé ṣe ká tó ṣalábàápàdé irú ọmọbìnrin tí ayé wà lára rẹ̀ báyìí. ọdún 10? ẹ sà ẹ bá mi bẹ̀ Ọlọ́run bí akókó kú mú mi sọ́dọ̀ ọdún 10 tọ́ntọ́n sa mo mo fẹ́ wà mo mo fẹ́ sápamọ́ sí mo mo fẹ́ rìn sí gbogbo ọmọ bọ́ọ̀ gbogbo big boy ń gbòòrò kí n fẹ́ fi kún sa tèmi ti ta nìyẹn dáàdi ẹjọ́ ẹ má jẹ́ kó tọ́dún 10 ẹ ṣàánú mi mo lè fẹ́ kí n sá sí nítorí fẹ́ kí n ṣe máa ṣe sá ẹjọ́ tó ìgbélé o bóyá kí n máa sun bí kí n máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì máa sí ẹ báyìí káyé mi ta ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹjọ́ sá. èmi ò kí ń ṣe Ọlọ́run rẹ gẹ́gẹ́ bí Olúwa sì ṣe fi hàn mí mo ti sáré. ògbé dáàdi ẹjọ́ ìṣàdúrà ẹ̀ka ìbí bàjẹ́ báyìí dáàdi ẹjọ́.